Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run ẹni tó ní ayé, alágbára gíga gíga, àrírọ̀ àlá, akọni ẹlẹ́rù. A yìn ín nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé láé láé. A dá gbogbo ògo àti ọlá fún bàbá mi tí ń bẹ lọ́run. Bẹ́ẹ̀ ni ògo ni ó yẹ orúkọ rẹ̀ lákòókò yìí àti títí láéláé. Jésù Olúwa wa. Ọlọ́run wa máa júbà rẹ o, torí ẹ̀yin lẹ dá wa sí kí ká lè wọlé àbí a sùn a tún jí sí ilẹ̀ alààyè. Kì í ṣe mímọ̀ ṣe wa o. Ta ni wá? Kí la jẹ́ níwọ̀ ìwájú ìwọ Ọlọ́run wa? Ògo ni fún orúkọ yín. Mo kí gbogbo èèyàn pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé o. Àlàáfíà Jésù Kristi kò sì ní fi yín sílẹ̀ nígbà ìkankan. Ìdí nìyí lẹ ṣe lè rí wa pé à ń kíra wa pé àlàáfíà Ọlọ́run kó bá gbogbo èèyàn gbé lénìí. Dávìdì sọ pé kò wá nídìí bí tí ohun gbogbo fi ń ṣẹlẹ̀. Ìbéèrè mi ni pé kí ni ọ̀nà àbáyọ fún ilẹ̀ Yorùbá gan? Àwọn wo láti ń fojú winá ẹ̀ láti gba ìwáṣẹ̀ wá tó jẹ́ ohun gbogbo tí a ò lè sọ ń pa ẹ̀. Many people are experience many things. Ṣùgbọ́n tá a bá gba yàrá, tá a gbẹ̀yìnkùlé, tá a gba wájú ilé, ibì kan náà la sì tún pàdé ara wa. Ojú kan yìí náà la sì wà. Ìrìn àjò wa ò tí ì yàtọ̀. Ó dàbí olórin bàbá mi kan nílùú Oǹdó. Ó ní iwájú lọ lọkọ̀ ìwà mi lọ, ẹ̀yìn lọ lọkọ̀ ìwà mi lọ, mi yóò mọ̀ o, mi yóò mọ̀ o, mi yóò mọ̀ o. Ṣéwájú lọ lọkọ̀ ń wà wá lọ, àbẹ́yìn a wà lójú kan bí ẹni tí ń loko òrókòtó. A ò rọ́nà lọ. Oríṣiríṣi àwáwí ló pọ̀. Oríṣiríṣi ìbéèrè. Oríṣiríṣi ètò. Oríṣiríṣi ọ̀rọ̀ kàǹgbàkì ló ti kanlẹ̀. Ṣùgbọ́n ìbéèrè tí ènìyàn àti tèmi tìrẹ ń béèrè ni pé níbo lọkọ̀ yìí ń wà wá lọ gan? Tabadẹ̀ tún máa kọrin kan pé àmọ̀nà tètè máa bọ̀ o, àmọ̀nà tètè máa bọ̀ o, ayé ń bàjẹ́ o, àmọ̀nà tètè máa bọ̀ o, ayé ń dàrú o, àmọ̀nà tètè máa bọ̀ o, Nàìjíríà ń polúkú wọn ṣú, àmọ̀nà tètè máa bọ̀ o, àmọ̀nà tètè máa bọ̀ wá. Ṣé àmọ̀nà la ò ní? Àwọn kan sọ pé a ò lólórí. ẹjọ́ ṣáà lólórí àbáṣìyàn
ìyàwó wọ́ọ̀dù, ok, àṣìgbé ìyàwó wọ́ọ̀dù. Àwọn wo ló wà ń bẹ̀ tí tèmi tìrẹ bá máa sọ̀rọ̀? Ẹlòmíì ní wọ́n ti jèṣù, ẹlòmíì ní wọ́n ti gbéṣù mi, ẹlòmíì ní ẹranko ni wọ́n. Ṣùgbọ́n àwa tí iyè wá sí, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, bẹ́ẹ̀ ló làwọn olórin kìrìsìtẹ́nì ṣe ń kọ. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o, àwa tí à ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa tí a fi gbà gbogbo rí àánú gbà o, àwa tójú o tì rí tójú ò ní tì láéláé, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Ṣé bẹ́ẹ̀ ni? Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa o, àwa tí à ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àwa tí a fìgbà gbogbo rí àánú gbà o, àwa tójú o tì rí tójú ò ní tì láéláé, àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa náà mara wa, kí lọ̀nà àbáyọ gan? Àwọn tó ní orin yẹn ni pé àwọn tọ́pẹ́ tọ́ sí tán ti fìlú Nàìjíríà lẹ̀. Àwọn tí wọ́n ti rọ́nà àbáyọ tán ti gbàlú òkè òkun lọ. Lóòótọ́ ọpẹ́ tọ́ sí yín, ẹ̀ ń jẹ ẹ̀ ń mu, ṣùgbọ́n a sì tún jọ wà lóko ẹrú kan náà. Àdùn nìbàdàn, ẹ mà kúrò lẹ̀, ẹ mà ráàánú gbà o, orí rẹ ò ní í burú. Ẹni bá gbógun tì ẹ́ admin lórúkọ Jésù, ọ̀run á gbógun tì í. Olúwaṣeun Arówólò, you are welcome. Bọ́lájí Táíwò, ẹ ṣeun, ẹ káàbọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wò wá ní silent náà, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Àlàáfíà Ọlọ́run kó bá yín gbé. Ṣùgbọ́n níbo là ń lọ gan? Mo mú ọ̀rọ̀ yìí wá láti ìsàlẹ̀ ikùn mi. Mo jókòó títí, mo máa wò ó, mi ò rópin ayé. Mo dé tí òkun, mo wò ó títí, n ò rópin ayé. Mo dé tí ọ̀sà, mo wò ó sálálú lọ, mi ò rópin ayé. Mo lọ síbi tí wọ́n ti gbẹ́ kànga, níbi tó ti kúnmi tó jìn gan. Mo wò ó, mi ò rópin ayé. Mo wá wojú ọ̀run, ó dúdú, ó funfun, ó blue, ó móríṣiríṣi kọ́lọ̀ wá. Gbọ́n mi ò rópin ayé. Mo wá yí bí ìjì tí atẹ́gùn ń fẹ́. Mi ò rópin ayé. Mo lọ sínú aginjù, ní ibi tí igbó ti dí o. Mo forí jágbó jájù, mi ò mà rópin ayé. Mo wá bójú ẹ̀yìn, mo padà sáárín ìgboro. Mo rí ọmọ ẹ̀dá, ọmọ adarí run. Mo béèrè wọn pé kí lópin ayé. Ìdáhùn ni wípé ohun tí ọkùnrin dá mi lóhùn, ohun tí obìnrin dá mi lóhùn, ohun tí ẹja dá mi lóhùn, ohun tí eku dá mi lóhùn, ohun tí atẹ́gùn dá mi lóhùn, ohun tí Ọlọ́run dá gbogbo dá mi lóhùn pé ikú lópin ayé. Ikú ni òpin ìrìn àjò ẹ̀dá. Gbọ́, in tó ń pa ẹ́ lẹ́rìn ò ní pa ẹ́ lẹ́kún. O ṣàmì. Mo lóhun tó ń dùn mọ́ ẹ kò ní dìbàjẹ́ o. Àdùnní, in tó ti dùn mọ́ yín lórúkọ Jésù, o ò ní sunkún torí ẹ̀. A ó máa wá mú láwa wẹ́ títí di àkókò tákòkò bá gbà mí màá bọ́ọ̀lẹ̀ ńbẹ̀. A máa mú látòrí ibìkan la ti ń bẹ̀rẹ̀.
bàbá ló lórí ilé. Aládùúgbò ṣíàmánì àbí kílẹ̀ máa ń pè alága ló lórí alágbolé olórí ẹbí. Baálẹ̀ ló lórí ìletò, ọba lórí ìlú, gómìnà ló lórí gbogbo stéètì ẹ̀. Ìpínlẹ̀ sọ Yorùbá, gómìnà ló lórí ìpínlẹ̀ wa, ààrẹ ló lórí gbogbo ìlú orílẹ̀-èdè. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ wo yàrá wa ká bẹ̀rẹ̀ láti inú ilé wa. Kí ni solution ilẹ̀ Yorùbá? Ìta ń jẹ lẹ́nu yìí, Yorùbá nation yìí, kí ni solution? What is the solution? Ṣé ká lọ máa bọ̀rìṣà ní solution ni? Àti bẹ́ẹ̀gùn lé, àti bẹ́ẹ̀gùn ọ̀nà, àti bọ́tò òfurufú, àti sin Ọlọ́run, àti kẹ́pẹ́ kò tó ó dẹtí sí wa. Abọ́ Yemọja, abọ́ Ṣàngó, abọ́ gbogbo orúgbà mọ̀lẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá, abọ́ gbogbo orúgbà mọ̀lẹ̀ tí ń bẹ lásà ìsàlù ayé gbogbo. Ibì kan náà la ṣì wà. Sáà máa wá sọ pé Ọlọ́run ò gbàdúrà ni. Àìgbọ́fọ́là wòkè, ifá kan ò sí ń para. Àwọn ọba wa ní lẹ́nìí, àwọn gómìnà ní lọ́la, àwọn baálẹ̀ ní lọ́tùnla, àwọn olóòṣà ní ọ̀run, àwọn pásítọ̀ ní kẹsẹ̀ rẹ̀, àwọn ajísírẹ́tọ̀ ní ibì kan náà la tún wakọ̀ gúnlẹ̀ sí. Àyí kòtó, ẹ mọ nǹkan tán pé kòtó, ó ní orokoroko kòtó, ojú kan ló wà bí ẹni tí fọnmú fọn wò. Ìjẹ́ possible? Thank you, admin. What is the solution of Yorùbá nation? Níbo ni kí ni ọ̀nà àbáyọ gan? Ok, ẹ jẹ́ kọ̀rọ̀ mi ó wáyé yín. Ẹ já bẹ̀rẹ̀ látàwọn ọ̀wọ́n ọba aládé gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹsì ọba ó jẹ kó fẹ́ pẹ́, káwọn ìjòyè ó ṣiṣẹ́ ìbí, kírùkẹ̀rẹ̀ ó dókẹ́nẹ̀. Orí adé ìjìwà ìlẹ̀kẹ̀. Ẹ ṣeun o, kábíyèsí o, mo ti kí yín kábíyèsí. Ọkọ ìlú, ẹwà èdè ilẹ̀ Yorùbá ló sọ pé ọba ní igbákejì òòṣà, aláyélúwà, àní ayé, àníwà. Máàmí Tóyìn, ẹ ò ra àánú gbà, ayé yín ò ní dàrú lórúkọ Jésù, ẹ ò ní gbọ́mọ gbìn. Ẹ ṣe wò mú bọ̀ káàbọ̀, God bless you. Bó ṣe ṣí ọ̀rọ̀ yẹn, ogun ọ̀run kó bá ogun ayé rẹ̀ wí lé ní lórúkọ Jésù. Ọ̀nà kan ṣoṣo ká wọ àárín àwọn ọba. Ǹjẹ́ àárín àwọn ọba gún? Bọ́gba gún wà. Àyìn ọba ilẹ̀ Yorùbá, kí ni ìpàdé yín lọ́balọ́ba? Ǹjẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe? Gbogbo ọba tó wà ní Lagos State, ǹjẹ́ ẹ fẹ́ràn ara yín dénú? Babájídé Ọmọ́táyọ̀, God bless you. Ǹjẹ́ ẹ fẹ́ràn ara yín dénú ẹ̀yin ọba? Gbogbo ọba tó wà lọ́yọ̀ọ́, gbogbo ọba tó wà lọ́ṣun, gbogbo ọba
tó wà ní gbogbo ìgbèríko, èyí tó wà l'Ondo, Òṣèmàwò Dèjì, ta ni high class ọba, àwọn ọba àkálẹ̀ gbogbo, ọba Ẹdó gbogbo ẹ̀, Kwara lápapọ̀, kàńkà dèdè títí dé Ìlọrin. Ǹjẹ́ ìmọ̀ yín ṣọ̀kan? Kò sí tèmi ní Pọ́ọ̀lù, ìwọ l'Àpólò. Kí lẹ̀ ń ṣe gan? Ní ìgbà ìwáṣẹ̀, ọba tí ò bá sọwọ́pọ̀ mọ́ ọba ẹgbẹ́ rẹ̀, ẹrú ni àwọn ọmọ ìlú rẹ̀ wọ́n máa ń ṣe. Báwo lẹ ṣe mọ odi yí ìlú yín ká? Láyé ìgbà yẹn, Alhaja Mose Bọ́lá tán, God bless you, ẹ káàbọ̀ mọ́. Láyé ìgbà yẹn, tí wọ́n bá máa ṣòro, wọ́n ní tébùkù bá kú, tó bá sọnù ẹ wá, tádìyẹ bá sọnù ẹ wá, béèyàn bá sọnù ẹ má wá. Wọ́n á pariwo láàrin ìlú, wọ́n á lagogo. Ó ní Yorùbá ṣe ń sọ pé wọn kì í fọmọ rẹ̀ bọ̀rẹ̀, wọn ò ní mú ọmọ ìlú. Kódà ká tó lè mú ọmọ ìjòyè, ká tó lè mú ọmọ ọba àbí abuké ọ̀sìn ìlú rúbọ, ẹ rí i pé ìlú ti bàjẹ́, àjálù ń rélu ìlú, wàhálà sì ń ṣẹlẹ̀. Káàbọ̀, ẹ ṣeun. Ṣùgbọ́n àwọn àjèjì gòdògbò tó bá wọ ìlú wá, òun náà fi ń ṣòro àwọn lákòókò náà kó tó wá di ọyẹ́ civilization. Kí ló wá dé tí ọba, olórí ìlú, baálẹ̀, olórí alábúlé tán ṣe ń fẹ́ràn àjèjì ju ará ilé lọ? A ò lè lọ́bi kankan. Ísírẹ́lì ò lè fọmọ ẹ̀rú bọ̀. Yorùbá sọ pé ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́, ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé a kùnà láti bẹ̀ wá. Àwọn ọba ò gbọ́ tira wọn mọ́. Ọba ń ka ọba ẹgbẹ́ rẹ̀ ní ìkùukù, ẹ̀ṣẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ọba ń wojú ẹgbẹ́ ọba ẹ̀. Ọba ẹgbẹ́ rẹ̀ ń fún blọ́gà lówó ká lọ blast ọba ẹgbẹ́ òun. Nínú àwọn ọba ká tó jọba, àwọn ẹmẹ̀wà kan ń bẹ nílùú gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá. Ọba ti wà ní ilẹ̀ nínú Íjíbítì, ọba ti wà nínú Bíbélì kó tó di pé Sámúẹ́lì dé. Àwọn ọba kan ti wà, tẹ́ bá lọ ka ìwé Bíbélì yín dáadáa. Ṣùgbọ́n àwọn ọba kan ní àwọn Mósè, Jóṣúà tí wọ́n run kó tó di pé wá kan Sámúẹ́lì, kó tó di pé Ísírẹ́lì gan wá béèrè ọba. Sámúẹ́lì wò pé èmi ni wọ́n kájọ́ wá bá. Ó wá bá Ọlọ́run sọ̀rọ̀ pé Ọlọ́run mi, àwọn ènìyàn yìí máa ń béèrè ọba. Ibẹ̀ lórí tí Kìrìsìtẹ́nì kọ lẹ́ni ti jáde pé kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé, ọmọ àgùntàn ta ni mo gbà, ta lẹni náà? Tẹ́ fi ti yín sí pé ó ń yọ wọ́n lẹ́nu. Sámúẹ́lì ló fi Sọ́ọ̀lù jọba. Ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tí Sọ́ọ̀lù ń wọ àgùntàn bàbá rẹ̀ tó sọnù wá. A dẹ̀ sọ fún Sámúẹ́lì pé ọba nìyẹn, ó yàyàn lẹ́sẹ̀kẹsẹ̀. Torí Sọ́ọ̀lù sọ pé ilé wòlíì nìyẹn, ẹ jẹ́ ká lọ bèrè lọ́wọ́ ẹ̀.
ẹ lọ bẹ̀rẹ̀ láti 1 Samuel ẹ ríran wò ń bẹ̀. Fúnkẹ́ Ìyálájé, God bless you, ẹ káàbọ̀. Àwọn nǹkan wọ̀nyí nígbà tí Sámúẹ́lì dẹ̀ ṣe Sọ́ọ̀lù ṣàṣemáṣe, afa ìjọba ẹ̀yà, ó jẹ́ èèwọ̀, ó tọwọ́ bọ tí ò yẹ kó tọwọ́ bọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ibi tí à ń lọ lẹ́ni, ẹ̀yin ọba kílẹ̀ ń tọwọ́ bọ̀ tá ń fìyà jẹ àwa ọmọ. Torí mo ti sọ fún yín pé a máa mú láti ibi tó ti bẹ̀rẹ̀. Yorùbá náà ló sọ pé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ láì jẹ́ pé nǹkan kan bá wà ńbẹ̀. Ẹ̀ṣẹ̀ yìí kò ní dì báyìí until something is there. If there's nothing there, before 5 minutes or 2 minutes, you will open your heart because you will feel it. Oru máa mú ọwọ́ yẹn. Kí ni Sọ́ọ̀lù ṣe? Kí ni ẹ̀sùn Sọ́ọ̀lù àti àwọn ọba tá a nílé ni? Ká sọ pé a ò tiẹ̀ wá wo ìṣẹ̀báyé wa àti ní Jésù. Orin kan ló máa ń kọ nínú Àgílíkà pé ọba tó mọ Jésù o á pẹ́ láyé, ọba tó mọ Jésù á pẹ́ láyé, èyí tí ó mọ Jésù á tètè kú, èyí tó mọ Jésù á pẹ́ láyé. Yes, ṣùgbọ́n Bíbélì sọ pé ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ jẹ́ wo ẹ̀sìn tán mú wá fún wa ní Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n ẹ̀sìn àbáláyé wa lẹ́ni àrí ọba tó jẹ́ Ibrahim, àrí ọba tó ń jẹ́ Samuel, àrí ọba tó ń jẹ́ Gabriel, àrí ọba tó ń jẹ́ Matthew, àrí ọba tó ń jẹ́ Abraham, àrí ọba tó ń jẹ́ Jubiri, àdẹ̀rí ọba tó jẹ́ orúkọ Muslim gbogbo àti ti Kìrìsìtẹ́nì náà. Ẹ̀sìn wa ni bẹ́ẹ̀ ni wọ́n ní orúkọ tiwọn. Ilé tiwa ń sìn àìmọye Adéwálé rẹ̀, Adébínkán, Akínlọ́sọ̀tù, Adé náà ni. Àwọn kan sì wà níbì kan Akínlàmí, Akíngbèmí, Akínṣẹ́nwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdílé wọn kan wà Owólẹwà, Owówùmí, Owódùnní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Àwọn tí wọ́n jẹ́ Ògúnjìmí, àwọn gbàgbé Ògúnjìmí, àwọn ń jẹ́ Tinubu lẹ́nìí. Àwọn kan jẹ́ Ṣàngó gbèmí, àwọn ti yí padà, wọ́n ti di Jésù gbèmí lẹ́nìí. Torí pé a ti wàásù pé a pààrọ̀ orúkọ Ábúráhámù àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú Bíbélì, wọ́n sì gbọ́ Jésù débẹ̀. A rí àwọn ẹlòmíì nínú Mùsùlùmí tí wọ́n ti wẹ̀ wọ́n sí Mùsùlùmí láti ara orúkọ tí wọ́n sọ wọ́n. But àwọn ọ̀rọ̀ orúkọ kọ́ la fẹ́ ṣe lénìí bí kò ṣe pé ìwà àwọn ọba tó ti mú wa kùnà tí a ò rí solution. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a ní òun lọ bá ń ṣe tí a sì mọ̀ nílẹ̀ Yorùbá. Òun lẹ́bí sọ pé igbákejì òrìṣà ọba ba lórí ohun gbogbo. Ṣé ẹ máa sọ pé ọba tó jẹ wọn ò ní jáwé oyè lé lórí? Ẹ já wò láti bẹ̀. Ọba kan ò ní jẹ kán má jáwé àkókò lé lórí. Má jáwé ewé kòkó wọn á jẹ ewé ìyeyè. Ta ló dá ewé? Ta ló dá egbò? Kí ni ìtumọ̀ àkókò? Àkókò ni pé kó lè kó pẹ́ láyé. Ìyeyè kó lè yè. Kó yè sí mọ́ rí. Méjèèjì dúró fún ẹ̀mí gúngùn. Ok, nígbà tán mú ọba wọlé ibi tán mú wọn wọ̀ kí mọ́ tu ṣùdé sàlẹ̀ kòkò. Kí ló ń tó wí mbẹ̀? Kí ló ń tó sọ mbẹ̀? Àtùbà àtùṣẹ ni gbogbo aráàlú ń sọ fún ọ. Igbá wo lẹ sí? Ṣé igbá oyin ni àbí igbákejì?
kí ni àlùmọ̀kọ́rọ́ yìí tí ẹ̀yin afọbajẹ́ ṣe fún ọba tán fi kó àwọn igbá ìwà, igbá oyin àti igbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ sílẹ̀, ṣùgbọ́n tí a ò mọ igbá tẹ́ ẹ ṣí, tẹ́ ẹ ti sọ fúnra yín pé tààrin méjì yẹn o igbá oyin ni ẹ lọ ṣí, gbogbo wa sì pariwo kábíyèsí o, oyin àti adùn fẹ́ wọ ìlú. ǹjẹ́ gbogbo àwọn ìlú yẹn lénìí ṣé oyin àtadùn wọbẹ̀? ìbéèrè ni o, kókó ọ̀rọ̀ sí ni pẹ̀lú àwọn ibi tó yẹ ká gbàdúrà sí nìyẹn. àwọn ọba wọ̀nyí ti kùnà, wọn ò fẹ́ràn ara wọn tóbi pé máa fẹ́ lọ ìlú wọn. Sọ́ọ̀lù á sọ pé lọ sógun, má ṣe èèyàn kankan kù nínú ogun yẹn o, tí ọba àti ìjòyè ẹ̀rí rí pé ẹrù wọn. Sọ́ọ̀lù padà wálé, ó mú àgùntàn bọ̀rọ̀kọ̀tọ̀, àwọn ẹran ńláńlá, ó kó wọn padà wá sílé. ó tún mú ọba ìlú yẹn, ó mú lóòyè wá. Sámúẹ́lì wá débẹ̀, ó ń gbé ewúrẹ́ tó ké lẹ́yìn kùlé, ó bá pe Sọ́ọ̀lù, ó ní Sọ́ọ̀lù, àwọn olóyè kẹ́, bàbá mo mà mú wọn wá láti pé ká fi ṣèrúbọ fọ́lọ́run ni. Ta ló rán ẹ ń ṣẹ́? àwọn ọba wọ̀nyí lẹ́ni ẹ ti gba májèlé sínú wa, kò yọ ẹnikẹ́ni lẹ̀ nínú yín, torí pé ẹjọ́ mara yín, ẹ kùnà láti sọ fún wa. gbogbo yín lẹ lọ sọ́dọ̀ Buhari, èyí tó lè lọ ńbẹ̀, gbogbo yín lẹ gba lẹ́tà àti padà bọ̀, tẹ́sí màpá ń lọ sọ́dọ̀ Buhari. kí ni èsì tí ẹ bá bọ̀ ńbẹ̀? àfìgbà tí iná jó dórí kókó, àfìgbà tí Sunday wo agbami ọ̀rọ̀, kẹ́ ẹ ṣètò mú àwọn ọ̀rọ̀ àbáwádé. ẹ ṣe bọ́ọ̀ta nígbà tí náà ò tí ì dórí kókó pé ẹgbẹ́ o, èyí tí Buhari sọ rèé o, kẹ́ ẹ wá sọ wọ́n ní pàpátá là á sí tọ́, èyí tó bá ti lé lálejò ó ti di takú arapa. àfọ́ ìfọ́tọ́ ojú wàhálà ló máa ń dálẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ ni wòlíì sọ pé ìwọ Sámúẹ́lì ó wá fa ìjọba rẹ yá, torí ó ṣe tí ò yẹ tọ́lọ́run rán, ó fẹ́ lọ́mọ Sámúẹ́lì, ó tún faṣọ Sámúẹ́lì yá, ó tún dáràn mọ́ràn. gbọ́ ẹ̀yin ọba, àìmọye ọba tó sọ pé Tinubu ló yẹ lóyè, àìmọye tó ní wọ́n ń kwáṣó lòún sọ̀pọ́ọ̀tì, àìmọye tó sọ pé Àtíkù lòún sọ̀pọ́ọ̀tì. ẹlòmíì kan tẹ̀ ní ọmọ ọba máa bọ̀, ọmọ ọba máa bọ̀ wá jẹ pírẹ́sídẹ́ǹtì. èmi náà fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì location 419 bá. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn ọba, owó tí wọ́n wọlé wá gbé fún yín, àwọn owó tẹ̀ ń ṣe mítì tẹ̀ ń gbà, ṣé dáàdì mọ́mì, ṣé owó àbẹ̀tẹ́lẹ̀ ni àbí àjẹmọ́nú yín? That is why we didn't see a solution. à ń jẹ èkuru kó tán láwo, ẹ̀ ń gbọ́n ọwọ́ rẹ̀ sí. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. nígbà tó tún dé lẹ́ẹ̀kejì, ẹ̀ náà fẹ́ ṣèrúbọ fọ́lọ́run. Sámúẹ́lì ò tètè dé, ó ti bọ́ síbẹ̀, wọ́n ráàlú tì í. bẹ́ẹ̀ ni olúwo lẹ́ni, torí ìmọ̀tara yín nìkan, ẹ wo olúwo tó ti ń ṣe rádaràda. ọba ìlú, ó kọ́kọ́ gbé àwọn ìmáàmù, ó gbé yẹn lọ mọ́ṣáláṣí, ó lóun gbé lọ kóòtù, ó fẹ́ yọ kúrò, ó fẹ́ yàn. kí ló kan ọba pẹ̀lú mọ́ṣáláṣí? kí ló kan ọba pẹ̀lú ẹ̀sìn? nígbà tó máa sọ ń sìn ẹ̀wọ̀n àwọn olóṣà kan ẹ̀ẹ́dígbà aláwo, ẹ̀yin náà ẹ wá wò. à ń jèkuru kó tán láwo, tó bá ìtì ẹ̀ jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kí ìlú yìí ó tò gan, ṣé bó ṣe máa wá tòrè? ẹ̀yin Bọ̀dá Gani tẹ́ ń sọ́pọ́tì restructuring, ṣé bó ṣe fẹ́ wá tòrè? torí pé ìmọ̀tara ẹni nìkan
gbogbo ẹ̀yin lọ́balọ́ba ǹjẹ́ ẹ pè pàdé pọ̀ ti kékeré tàlejò baálẹ̀ ìjòyè kí baálẹ̀ pa àwọn ẹlẹgbẹ́ rẹ̀ káwọn ọba pe baálẹ̀ kí baálẹ̀ pa àwọn aráàlú àti gbogbo ọba lọ́ba gbogbo. Ṣùgbọ́n tá ẹ bá fẹ́ jọba ẹ máa kọ lẹ́tà kiri ẹ máa ránṣẹ́ sọ̀wọ́n tó wà nílé òkè òkun kí wọ́n gbadé kí ẹ fẹ́ gbadé. Kí lẹ gbadé ajagun gbadé ọ̀hún gan kí adé wo lẹ gbà tí a mọ fáliwẹ̀. Ẹ jẹ́ kí iye gbogbo yín ó ṣí. Where are we going to? Níbo là ń lọ gan? Are we ready to go? Are we ready to go? Ṣé a ṣetán àti lọ? A ò sí ìṣetán torí bàbá Akíntóyè ń jà fitafita. Ó ń kọ lẹ́tà, ó ń kọ̀wé, ṣùgbọ́n you are not going to anywhere. Ẹ tí ì ṣetán. Àwọn ọba ò sọ pé wọ́n ń lọ. Ìjòyè gan lòun ò lọ bí kankan. Mọ́mì, tán bá wá gbé referendum bí gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ pé tán bá gbé dé àwọn kan máa ní àwọn ò lọ àwọn kan máa láwọn lọ. Ǹjẹ́ àwa tá a lọ a pọ̀ tó àwọn tí ò lọ? Àwọn ọba ń kùnà, baálẹ̀ ń kùnà, ìjòyè ń kùnà. Wọ́n ní kò sọ máa lè ta gbowó fún tí ò ní gbà bẹ́ẹ̀ lẹ ṣe wí. Ṣùgbọ́n ìjọ wo lẹ ò ní ṣiṣẹ́ owó tẹ́ gbà? Òun ni mo ṣe béèrè pé ní ayé ìgbà wáṣẹ̀ tán bá fẹ́ ṣòro ṣé ọmọ balógun náà ń pa àbọ̀mọ ọba àbí ọmọ ọ̀tọ̀kùnlú ìlú náà fi ń ṣòro ìlú kí orò tó bọ́ sórí ọmọ ọba. Ìyẹn ni pé ọba yẹn ò yẹ lóyè wọ́n gbọ́dọ̀ fi ẹ̀mí ẹ̀gùn. Ká tó mú abuké ọ̀sìn ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ká tó fi rúbọ ó ti ní nǹkan máa fún. Torí pé àwọn àjòjì gòdògbò lẹ́yìn odi ni wọ́n fi ń ṣèrúbọ. Ṣùgbọ́n lónìí àwọn ọmọ wọn ni wọ́n múlẹ̀ táwọn àjèjì ń pa. Tán pa wá lọ́mọ tẹ́yìn ọba ò lè kóra yín jọ kẹ́ ẹ dá ìrùkẹ̀rẹ̀ jọ kẹ́ ẹ ní Buhari a ò fẹ́ rí ẹ ńlẹ̀ wa. Ṣùgbọ́n torí pé ẹ ti gbowó àwọn olóṣèlú tán tì yín débẹ̀ àwọn náà lé àwọn tó yẹ kó yẹ lóyè àwọn afọbajẹ ṣé ẹni tí Ifá mú gan lẹ́gbẹ́ sórí oyè. Èdè là ń lọ. Corruption gan ò tí ì kúrò láàrin ilẹ̀ Yorùbá. Ọlọ́run ti ṣetán àwa la ò tí ì ṣetán. Bàbá mi tí ń bẹ lọ́run ti ṣetán. Ṣùgbọ́n àwọn ọba mo bẹ̀ yín mo rọ̀ yín before I say the solution to you ẹ yíwà padà ẹ pé ọ̀tọ̀kùnú olórí ẹbí baálé àdúgbò ṣíàmánì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí di orí ọba gbogbo ìlú pátá ọba kéréje kéréje ọba ìlú ọba ńlá ọba gbogbo ọba aládé ẹ pè pàdé ẹ jẹ́ àmọ́ bí tẹ́ ẹ ń lọ ẹ yé sọ̀tá ara yín ṣèbí tí ogun kan bá ń wọ̀lú láyé àtijọ́ ọba á tètè pa àwọn olóyè rẹ̀ ṣé olóyè ọba ìlú gan tó ń sọ fún olóyè tó lóun máa wó ilé bàbá olóyè ọba Àkúrẹ́ lóun fẹ́ wó ilé bàbá olóyè Déjì of Àkúrẹ́ ilé olóyè ẹ̀ ilé bàbá olóyè ẹ̀ tí bàbá yẹn sọ pé ilé bàbá òun lélẹ́yìí o olóyè ilé kìíní kan ó ní títí tóun gbà lọlé tóun kò sọ́nà ńbẹ̀ òun fẹ́ wó ilé bàbá oníbàbá àìmọye àwọn ibi ilé ọjà ọba yẹn gbogbo àwọn ọjà kan wà ńbẹ̀ yẹn ó ti wó gbogbo ilé onílé kúrò ńbẹ̀. Ọba tó jẹ́ tí ìlú tò orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó jẹ́ tí ìlú dẹ̀ bàjẹ́ orúkọ rẹ̀ náà ò ní wọnú omi tí Sámúẹ́lì là ń sọ nínú ìwé mímọ́ ṣé mo wà láyé nígbà àkókò náà. Ibo là ń lọ? Kí ni ọ̀nà àbáyọ? Kí lọ̀nà àbáyọ? Ìbéèrè ni o. Kí ni ọ̀nà àbáyọ? Kí n tó sọ solution níwọ̀n ọpọlọ ọmọdé tèmi àti ètí Ọlọ́run sọ fún mi.
ẹ jẹ́ á tún wo ìpele kejì àti sọ tẹ̀wọ̀n ọba. ẹ jẹ́ á wo pásítọ̀, ìmáàmù àti àfáà. What is our contribution to this Yorùbá nation? Àbí Yorùbá lápapọ̀? Ká má tí fi nation sí. Ìyàwó la kọ sí. Ìyàwó lẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run kọ sí. Àbí tí yín dàbí Élì, ọ̀rọ̀ yín dàbí Ákáánì. Jésù sọ pé tí àgùntàn kan bá sọnù nínú agbo ẹ, kí ló ní ká lọ ṣe sí? Ó ní ká fọwọ́ yẹn síbẹ̀ yẹn, ká wá ọyọ kan tó sọnù yẹn lọ. Dádì, ṣẹ́yìn ò jẹ́ ìkoríko tí fọmọ ìjọ dájọ́. Yes. Okay, mo ti ń bú yín. Sorry o. Ó ṣe ń yé yín bọ̀ ni. Okay. Ó ṣe ń yé yín ni. Okay, tó bá jẹ́ pé ọ̀rọ̀ mi ń yé yín, ẹ bá mi tẹ lọ́ọ̀fù. Àwọn kan ní ó ṣe ń yé wa ni, ẹ tẹ lọ́ọ̀fù. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ń yé yín, ẹ bá mi tẹ lọ́ọ̀fù, tẹ like. Ẹ bá mi tẹ lọ́ọ̀fù, ẹ tẹ like. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ọ̀rọ̀ yẹn ṣe ń yé wọn bọ̀ ni. Ṣé o rí ìrìn àjò ẹ̀dá? Kì í ṣe kékeré o. Bíbélì sọ pé ilé Olúwa ni ilé ìṣọ́ agbára. Ó ní olódodo sá wọnú rẹ̀. Ó ló ṣe kí ni? Ó sì yè. Ǹjẹ́ ilé ìjọ Ọlọ́run, ǹjẹ́ ó jẹ́ ilé ìṣọ́ agbára mọ́? Àbí olódodo tó ń sá wọbẹ̀, ǹjẹ́ wọ́n yè? Ǹjẹ́ bàbá olówó tó wọbẹ̀ ṣokòwò ẹ̀ bọ́ta? Mọ́mí tó kù díẹ̀ ká tó tẹ́ wọ ṣọ́ọ̀ṣì, iṣẹ́ kìí ṣe pé ẹ̀ẹ́dẹ́dún arílẹ̀. Ọmọ ológo gan-an wọ́n ti sọ pé it is well with you, wọ́n gbọ́wọ́lé wọ́n gbògo ẹ̀. Olórin kan ló máa ń kọrin kan, orin yẹn dẹ̀ máa ń fọ́ọ̀nì gan. Mọ́mí ẹ mà káàbọ̀, Adénọ́lá mọ́mí, God bless you mọ́mí Aisat. Ó ní èmi ológo rèé, Olúwa gbògo mi fún mi. Lọ́wọ́ ta ni? Èmi ológo rèé, Olúwa gbògo mi fún mi. Àwọn kan sáré wọ́n ti gbògo mi fọ́mọ wọn. Àwọn kan ti dìtẹ̀ wọ́n ti gbògo mi fọ́rọ̀ wọn. Èmi ológo rèé, Olúwa gbògo mi fún mi. Ṣùgbọ́n lẹ́ni ẹlòmíín sáwọ́ ṣọ́ọ̀ṣì, ó sáwọ́nú ogun. Ẹlòmíín sáwọ́nú ṣọ́ọ̀ṣì, property ẹ̀ tán. Ẹlòmíín pàdé pásítọ̀, ó kábàámọ̀ pé òun pàdé pásítọ̀ láyé. Ó mà ṣe o. Kí la ní ká jí? Abájọ tí bàbá mi ń bẹ lọ́run sọ pé ṣé èmi á bá ìgbàgbọ́ láyé bí? Ọ̀rọ̀ wa wá dàbí Ákáánì. Ògbọ́n tí Bíbélì sọ ni. A sọ fún Samuel, a sọ fún Joshua pé tẹ́ ẹ bá ti lọ sógun yìí o, ẹ má mà mú kankan bọ̀ ńbẹ̀. Ẹ má mú kankan bọ̀ ńbẹ̀. Kẹ́nì, Oyèdèjì, ẹ máa rà àánú gbà o. Clement, ògo rẹ̀ á fọ̀hún. Ó ní ẹ má mú kankan bọ̀ ńbẹ̀ o. Ákáánì bá rí góòdì, ó rí ohun gbogbo, ó bá kó wálé. Dádì, kí ni Ọlọ́run bá wòlíì sọ lóru àná? Ṣé kìí ṣe pé ó sọ pé seke sálà, yeke Jésù wí? Mọ́mí, dádì, ẹ gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu mi. Ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu rẹ. Bíbélì sì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi wọ̀n tó ń wí. Ẹ jẹ́ ti àyọkú òun bẹ́ẹ̀ pé ńgbà mo sọ pé orúkọ Jésù, ẹ̀mí mọ́ ṣàánú ẹ̀, Jésù Olúwa wa. Ìbéèrè ká gbàgbé pé ìwọ ló béèrè pé dádì kí lọ́lọ́run fi wọ̀n yín. Ọlọ́run ò fi nǹkan kan wọ̀n mí o. Ó yẹ kó rí bẹ́ẹ̀.
ṣùgbọ́n àwọn bàbá wa nínú Òjó Adéwọ̀n àti Níyì Adédòkun wọ́n ní a ò mọ ẹni tí ebi lédè mọ́, inú wọn ló pe ọ̀pọ̀, ibi tó yẹ ká ti yè lónìí tí gómìnà gbogbo gómìnà ẹ wo Mákindé ṣọ́ọ̀ṣì ló ń lọ o, ẹ wo Sanwó-Olú ṣọ́ọ̀ṣì ni o, ẹ wo Akérédolú ṣọ́ọ̀ṣì ni o, àbí bàbá Oyin ní Ọ̀ṣun state ńkọ́ ṣé mùsùlùmí náà wọn ṣọ́ọ̀ṣì ni, Fáyẹmí ṣé Ifá ló ń lọ tẹ̀ ṣọ́ọ̀ṣì ni, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àyàfi Kwara state nìkan ló jẹ́ muslim, gbogbo yín pátápátá kìrìsìtẹ́nì ni yín, bíbélì lẹ fi búra. Ọláníyì Akéré Akórèdé ẹ̀rọ àánúgbà, ẹ má bínú pé mo pe orúkọ yẹn bákan, ọjọ́ mú ẹ ǹlẹ́ o, God bless you ma o, God bless you sa o. Gbogbo wọn ṣé wọn ò ní pásítọ̀ ni àbí wọn ò ní bíṣọ́ọ̀bù? Tábàtẹ̀ ní Anglican náà ń lọ, Dàpọ̀ Abíọ́dún ṣọ́ọ̀ṣì náà ń lọ, àbí mùsùlùmí ní Dàpọ̀ ni? Dàpọ̀ Abíọ́dún mo wò ó sáà, mo wò ó mọ̀, mo wò ó pé ìjà ẹ̀mí Ọlọ́run ò sí nínú àwọn èèyàn wọ̀nyí. Ṣebí ilé ìgbàgbọ́ láti bí wọn, àti ẹ̀gbọ́ngbà tí àwọn kan jẹ́ kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ kan jẹ́ mùsùlùmí lọ́ṣun. Ṣùgbọ́n lákòókò tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, má jẹ́ mi o, bóyá mi ò dẹ̀ mọ̀ ni, Sanwó-Olú, Babájídé Sanwó-Olú kírísítẹ́nì ni, Dàpọ̀ Abíọ́dún kírísítẹ́nì ni àbí mùsùlùmí? Tó bá jẹ́ mùsùlùmí ẹ tẹ̀ síta o. Mákindé kírísítẹ́nì ni, Akérédolú kírísítẹ́nì ni, Fáyẹmí kírísítẹ́nì ni, ìyàwó rẹ̀ gan pásítọ̀ ni. Àyìn bàbá lẹ́kìtì bàbá lọ́ṣun Oyin kí ni wọ́n ti ń pè é, Oyètọ́lá, ìyẹn nìkan ni mi ò mọ̀ láàrin yẹn, ṣùgbọ́n kírísítẹ́nì ni. Bọ̀dá mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ ká Akérédolú lẹ́kọ̀ọ́ ń bí, Mountain of Fire ló ń lọ, ó ṣùọ́ mo mọ̀ pa. Abíọ́dún náà mo máa rí ní Mountain of Fire, ó ṣùọ́. Ok, ṣé wọn ò mọ Ọlọ́run àbá àmọ́ Jésù? Kí la fi búra fún wọn? Ẹni tó yẹ ká kó wọn kúkú kó wọn lọ sókè Ìbàdàn, níbì kan wà ń bàdàn tán ní ìjì gbé bàbá yẹn láì mọ iye ọdún, wọn ò búra èké ń bẹ̀. Wọ́n ní tó bá ti búra tán báyìí, tó bá ti yìnbọn síta, tí ẹnìyẹn bá ti parọ́, ìṣẹ̀lẹ̀ burúkú ló máa ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n wọ́n búra èké, wọ́n búra ọ̀dàlẹ̀, olè sì ni wọ́n pẹ̀lú. Ẹ wá ní what is the solution? Ẹ jọ ṣé wọn ò ní pásítọ̀ ni? Pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ń kọ́. Pásítọ̀ kọ̀ láti sòtítọ́. A few pastors out of 100% pastor we have in Nigeria. Tẹ́ bá wo gbogbo African country, Nigeria ló ní pastor jù. Nigeria lórí òkè pọ̀ jù sí. A dẹ̀ sọ pé mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni, o fẹ́ dàbí Jésù, ọba tó jìyà lórí igi àgbélébù, tó kú fún ẹ. Ṣùgbọ́n ò lè kú fún ọmọ ìjọ ẹ, ọmọ ìjọ ẹ ò tí ì jẹun, ìdámẹ́wàá ló ní kó mú wá by fire by force. Ẹni tó ń ta pure water tí òró ń jẹjẹ, and you know Sanwó-Olú ń wá ṣọ́ọ̀ṣì ẹ, you will fight Tinubu come, àbí?
lọ̀nà àbáyọ? ṣé àwa ṣọ́ọ̀ṣì la máa gbàdúrà tọ́nà àbáyọ á dé? àbọ̀wọn àfáà náà máa fatira náà máa jókòó sórí awọ tá a máa bẹ Ọlọ́run ẹ̀ṣẹ̀ wa? Tinubu mùsùlùmí ni. ṣé gẹ́gẹ́ ni Tinubu kì í lọ sí mọ́ọ̀sì ni? ẹ̀yin ìmáàmù kí ni wáàsí tẹ̀ ń ṣe fún wọn? àwọn vice governor of Lagos State mùsùlùmí ni Amsat àbí kí lórúkọ ẹ̀. ti Abẹ́òkúta mùsùlùmí ni because tó bá ti yan Christian àṣẹ olórí wọ́n á yan vice ẹ̀ mùsùlùmí. kí ni wọ́n wàásù fún wọn? ok ẹjẹ́ á tún wo àwọn Lagos State House of Assembly, káwọ Ondo State House of Assembly, káwọ Ọ̀yọ́ State of Assembly. àwọn wo ló wà ń bẹ̀? mùsùlùmí wà ń bẹ̀, kìrìsìtẹ́nì wà ń bẹ̀. ṣé kò sí gẹ́gẹ́dẹ́ ní pásítọ̀ nù wọn ni? àwọn chairman ńkọ́? àwọn councillors ńkọ́? ta ni babaláwo nínú wọn? ta ni babaláwo nínú wọn? ta ló fògùn àti àìbọn tó fi búra nígbà tó fẹ́ wọrí ibẹ̀? Fáyẹmí ṣé ọ̀pẹ̀lẹ̀ náà fi búra fún ẹ? And Yahweh is a pastor. She's a pastor, sorry. Pastor mistress. ṣùgbọ́n bàbá Olúwa dá bàbá sí fún wa. nísìnyí wọ́n fi àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ńláńlá wọn kó wọn. wọ́n ń gba ransom. ìdámẹ́wàá tán ná sí ọ̀dọ̀ yín náà ń gbà padà. ọ̀bọ ń gbọ́bọ̀ ọpọ̀n eégún aláré. ẹ kùnà láti sòdodo. ẹni tó bá ti dárúkọ yín ẹni kan lọ sáfù ẹ níwèé kóòtù ẹ ń gbé lọ kóòtù nìyẹn. ó wà ìbàbílíkà ìmọ̀ bàbílíkà tẹ́ ń wí kiri. is an insult. ìbanilórúkọ jẹ́ public insult. ńgbà tẹ́ ìgbà public insult Jésù wọ́n tutọ́ sí lára báyìí. wọ́n dẹ̀ gún lọ́kọ̀. wọ́n para ojúkorojú mọ́. Pọ́tì Pílátù lóhùn orí kankan. wọ́n ní ẹ dá Bánábà ẹlẹ́ṣẹ̀ ó lè gbójú olè yẹn sílẹ̀. ṣé ti rí pé ẹ ti ń tẹ́bọ̀ báyìí tẹ́ ń tẹ́bọ̀. Nnamdi Kanu náà gbé lọ sí kóòtù tí lọ́ọ̀yà rẹ̀ ò ráyè wọnú dressing room táwọn DSS ò jẹ́ ó sinmi. àgbà tó walk out of there. ṣé ẹ mọ̀ pé ẹ ti ń jẹ májèlé? Màámi màá pè yín padà, mo wà lórí prógámù màá pè yín mọ̀ tí bá ti ṣe tán gbàrà màá pè yín. ẹ ṣeun mọ̀ ẹ ní irúkọ ọmọ. kí ni ibi tí a kọ ìhà sí? àwọn ìránṣẹ́ Ọlọ́run ọmọ inú ìjọ wọn náà tún gbé ṣe àwọ̀rò. ẹlòmíì ló ń gọ́yàn ẹ̀ wàá rí pásítọ̀ ló ń gọ́yàn. ìkànnà tiẹ̀ ó mú ọmọ tuntun ó rí mọ́ church. àwọn kan wọ̀nyí a ò lè máa ṣe ká ní à ń lọ bì kankan where we kill and practice. láyé àtijọ́ ń gbà tá a wà kékeré tí pásítọ̀ bá dé ní tí pásítọ̀ bá ti sọ ní gbogbo ilé gbọ́. nísìnyí tí pásítọ̀ bá sọ fún ẹ pé mo bẹ́ẹ̀ ra ìgbálẹ̀ yẹn wọ́n á tún máa sọ fún pásítọ̀ pé ló bá yíjú kúrò ńbẹ̀ ẹ lọ ya fọ́tò nǹkan tó ṣe yẹn wá. wọn ò gbàgbọ́ mọ́ torí pé Jésù ti sọ fún wọn ṣé ìpín àgbá ìgbàgbọ́ nílé bímọ. kí ló dé gbogbo èèyàn tó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ò tiẹ̀ wúlò mọ́. nígbà tá a bá gbára wa gbọ́ a fẹ́ jẹ ju oní nǹkan lọ. a fẹ́ adẹ̀ ń pa àwọn èèyàn lára. ó ní àti pálára nítorí àìṣedéédé mi àti ẹ̀ṣẹ̀ mi. àti pálára. ẹ gbé wọ̀ sómi ẹ pe àwọn ọmọ yàn wá. Jésù gbà wọ́n láàánú ó dẹ̀ fún wọn lóúnjẹ. èyí ṣe tẹ́ fi dì wọ́n lọ́wọ́ mú. Millions of people in the church. ẹ wá wò kò sí organization nínú church mọ́. mo wọṣọ funfun lẹ́nìí. Some pastor have been asking me sometimes. There's one pastor called me for ìsọjí lẹ́nu ọjọ́ mẹ́ta. ó ní dáàdì mo ní sà ó ní a máa rí yín pẹ̀lú white but àwọn ọmọ ìjọ mi ní ká pè yín mo ní láti ṣe kíni wọ́n ní fún ìsọjí. ṣé kérúbù nìyín àbí sẹ́ráfù àbí sẹ̀lẹ̀
àbí èwo lẹ̀ ń ṣe ń bẹ̀. Mo ní gbogbo ìtọ́ bá ti sọ ní gbogbo ẹ̀ ni mò ń ṣe. Torí àwa ò láìkì ká máa pe kérúbù. Ó kiná bọ̀rọ̀. Mo wá ní nínú Genesis nígbà tí alẹ́ Ádámù àti Éfà kú ọmọ ẹ̀. Ó ní bẹ́ẹ̀ sà, ta lọ fi sọ ọgbà Édẹ́nì àti ọgbà Édẹ́nì náà. Bíbélì sọ pé nínú ìwé Genesis pé nígbà tán lé Ádámù àti Éfà kú ọmọ ẹ̀, a fi kérúbù àti séráfù oní ìdá iná lọ́wọ́, a fi sọ ọgbà Édẹ́nì. Where is that ọgbà Édẹ́nì? Níbo ló wà lẹ́ni? Ilẹ̀ Yorùbá yìí ni. I've always said you. Kérúbù àti séráfù ẹ Nàìjíríà yìí nìkan náà ti dálẹ̀. Kò sí ibi tí téèyàn kan kú náà faṣọ pupa sí. Ìbéèrè nìyẹn. Mọ́mì, àbọ̀ ti rí ibi téèyàn ti kú náà ti faṣọ pupa sí ni. Gbogbo wa la máa gbàṣọ ìwọ̀. You are Afa o, you are a Muslim o, you are a babaláwo, oníṣègùn ò ní kú kan faṣọ pupa sí, ó ṣe èèwọ̀. Gbogbo èèyàn tó bá kú láyé tó tẹ́rí gbàṣọ, aṣọ funfun náà máa sí. Wọ́n kọ wọn ò sòtítọ́ torí inú wọn tí wọ́n fẹ́ dà. Some pastor become a millionaire, billionaire today with the liar. Wọ́n sọ pé torí pé Ọlọ́run èèyàn èmi ò ní síbẹ̀ wọ́n ò ní síbẹ̀ nígbà tó bá fẹ́ kú. Ẹlòmíì ní before I die I will repent. O rò pé jẹ́ Ọlọ́run jẹ́ òpùrọ́ bíi ti Buhari bíi tiẹ̀. Ẹ má jẹ́ òní dàn. Kill and practice. Ẹ̀yin ará Ondo ẹ̀ sọ̀rọ̀ from Ondo to Ọ̀rẹ̀ ní ọ̀sán sir, how many checking point mélòó la máa pàdé tá a bá lọ lọ́sàn? Jí wọn. How many checking point mélòó la máa pàdé tá a bá ń lọ lọ́sàn? Ojú 10 láti tá a bá ti wọ Ajébándélé títí dé Ondo Kẹlẹlẹ Bágbé àbíbí kan bẹ̀ làwọn sójà wà. Ṣùgbọ́n táago 9 bá ti lù gbàm, aago 9 kan pẹ́, aago 9 lálẹ́ títí a máa fi dé Ìjẹ̀bú Òde, àwọn mélòó ló wà bẹ̀. A lè réyè kankan mọ́ lórí títì. Àwọn ọlọ́pàá gan fẹsẹ̀ fẹ́, wọ́n á sá kúrò títì. Ẹ lè réyè kankan títì. Àkókò tí Akérédolú wá tẹ̀sí sọ pé kí sójà wá kúrò lọ́nà yìí, àwọn ọlọ́pàá yìí wá pọ̀ bìbà. Dádì, à ń jí bọ̀ láago 5 wá kúrò l'Ajébándélé láago 5 àbí láago 7, aago 6 àbọ̀ títí a fi wọ Ìjẹ̀bú. Ìgbà tá a ṣẹ̀ dé J4 la ṣẹ̀ rí checking point ọyọ kan. Àárí kankan. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká máa sòtítọ́. Táwọn ajínigbé bá wá wo abúlé kan tán lọ kọ́ àwọn èèyàn, ẹ wá ní dìfẹ́ǹsì wà ń bẹ̀. Àwọn gómìnà àwọn máa fẹsẹ̀ halẹ̀. Àwọn ń kówó fún wọn, àwọn ń kówó fún wọn ń náwó fún dìfẹ́ǹsì. Ẹ̀yin pásítọ̀ ẹ sì mọ̀. Èmi máa sọ fún àwọn èèyàn mi, mo ní mọ́mì, orí òkè tó o bá ti lọ láti aago 7 àárọ̀ tó bá ti dago 9 tó ti wo rárá tó ti rí àwọn ọlọ́dẹ fìgìláńtẹ́ tán dúró sórí òkè yẹn, má dúró orí ìjọ tó bá wá kó wọn tó bá bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ tó jẹ́ pé àwọn kan wà alára kò mọ̀ yà ni wọ́n ti wọn ẹ̀kẹ́ wọn rí gbẹ̀ngbẹ̀ngbẹ̀ bí ọmọọṣẹ́ mi kan alára kò mọ̀ yà ni òun sára ń tiẹ̀. Mo ní ìjọ tí Fúlàní bá rí ẹ x-man wọ́n ń gbé ẹ lọ ni o, wọ́n á rò pọ̀ ọ̀gá ẹ ní millions. Wọ́n mọ́mì à ń pa irọ́ fúnra wa, ọ̀bọ ń gbọ́bọ̀ pọ̀n, eégún aláré ni. That is for pastor for you. That is for Afa for you. Nobody want to say the truth, but everybody want to ride a car. Oshejare admin. Nobody want to take a thrill, but everybody want to enter the car. Everybody want to build house. Everybody want to build big church. I fẹ́ kọ́ auditorium. I fẹ́ ṣe kò seat. Kí gbogbo èèyàn mọ̀ mí. Kán sì mà pé wòlíì ni mí. Èmi ni Ọlọ́run pè. Èé o.
ìgbà tọ́lọ́run pè mí o níbo ni ìwọ wà àbí kí lọ́lọ́run pè lára ẹ̀? Jésù sọ pé mò ń lọ, ó ní ẹ jáde lọ sínú ayé ẹ wàásù ìhìn rere, kò sọ pé bí ọdún nìkan o. Kò sọ pé bí ọdún nìkan, gbogbo wa la pè. You need to know how to pray very well. Bíbélì sọ pé ká máa fi ẹ̀mí béèrè ẹ̀mí kan bẹ nínú ẹ̀. Mo sì máa ṣe program yẹn ó yá ọ̀la wákàtí àánú lọ́la, ó máa lágbára díẹ̀. Mami, a fẹ́ ṣe kùséèdì lẹ́yìn tètè polówó, ká kúkú polówó ẹ̀, ká sọ̀rọ̀ sí wọn níta gbangba kán mọ̀. Bẹ́ẹ̀ ni mami, ẹ ṣeun jàre. Ṣé èmi á bá ìgbàgbọ́ láyé? Ẹ ṣe jàre mami, evangelist evangelist Israel Ọláolúwa from Ekiti. God bless you. Bàbá Ekiti, ẹ ra sà, dádì mi o, God bless you sà. Dádì wa bàbá Ekiti, lórúkọ Jésù bàbá, a ó jọ ṣe débi èrè. Ẹ ò ní ṣubú o, alágbára ibi òkùnkùn tó bá ní ẹ ṣubú lórúkọ Jésù, ọ̀run já wọn wálẹ̀. Bàbá, ẹ ò ní fara gbọ́fà, gbogbo bẹ́ẹ̀ ṣe ń tutẹ́ ń dé lórúkọ Jésù, a ó bá débi èrè. Bẹ́ẹ̀ lẹ̀mí mi máa ń wí o, bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Jésù náà Olúwa wa, àmín. Wọ́n kùnà àwọn wòlíì àjọwẹ́gbẹ̀rú àjọwẹ́gbẹ̀kọ, gbogbo wọn náà lẹ́ ń rí láàfin àwọn ọba. Ibi tí wòlíì useless dé, wọ́n á wá ṣe fìlà gẹ́gẹ́dẹ́, fìlà rẹ́gẹ́dẹ́. Ayé ìgbà kan bá lọ kérúbù bá ti dé fìlà ẹ̀ mórí òun lọ ń tì ẹ nìyẹn. Ṣùgbọ́n sì umbrella ní fìlà wọn, ó máa fẹ̀ báyìí ni umbrella. Fashion náà dẹ̀ ṣe ya, adẹ̀ ti wá sọ́ọ́dì, adẹ̀ ti sọ́ọ́dì civilization fìlà. Ẹlòmíì gan wà lẹ́yìn ẹ̀ kò ráyè rí wájú tó máa rí wòlíì tó tiẹ̀ ń gbàdúrà lọ́ọ̀kan. Ṣé ìta wa sọ gbàgbọ́ dì nìyẹn? Jésù kú torí èèyàn, ọ̀pọ̀ èèyàn, gbogbo yín dẹ̀ wà ń bẹ̀. Ẹ jọ ìbéèrè mi rẹ̀ ó sí gbogbo èèyàn pé ṣé Sunday jà fún àwọn ẹbí rẹ̀ nìkan ni àbọ̀ jà fún tèmi tiẹ̀? What is the solution? Why we refuse to come out? Tí gbogbo ilẹ̀ Yorùbá ò bá lè jáde, tí gbogbo wa bá jáde, ẹ̀yin abiyamọ, this is the second time I will say this statement of the ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní gbogbo ìlú Ìgàngán yẹn, tí gbogbo àwọn abiyamọ àwọn arúgbó bá jáde ńbẹ̀, kán lọ pé gbogbo àwọn rédíò station yẹn, kán kó kámẹ́rà tí wọ́n kó bá káwọn arúgbó kán tò, káwọn bàbá tó fẹ́ fọ̀pá tiẹ̀ kán bọ́ta kẹ́ni Buhari yọ̀ǹda Sunday fún wa. Bẹ̀nẹ̀ ń jó, bẹ̀nẹ̀ ń yọ̀, mọ kátà tó tún fi halẹ̀ mọ́ bẹ̀nẹ̀ báyìí, ṣé kí já yín sí? Yàtọ̀ sí etí Muhammadu àbí Muhammadu àbí tíyẹn ń sọ ládàradà ń tiẹ̀. Ẹ jẹ́ ń já yín sí. Ní ìjẹta kọ́lá náà ka news pé wọ́n fẹ́ ti bọ́dà mọ́, tí ọ̀gá custom sọ fún wọn pé òun ò lè dá ìkan sọ bọ́dà mọ́. Oníkan lọ kó civil defence wá, kán kó navy wá, kán kó sójà wá, kán kó air force wá, kán kó ọlọ́pàá wá, kán wá di bọ́dà ọ̀nà Bẹ̀nẹ̀, kán yé kó rẹ̀ sí wọlé. Bẹ̀nẹ̀ náà fẹ́ halẹ̀ mọ́. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò rí ráìsì kó wọlé díẹ̀díẹ̀ ní ráìsì ń wọlé. Ṣùgbọ́n sì wọ́n halẹ̀ má bẹ̀rẹ̀ pé tá a bá tight security wa tẹ́ẹ̀rí rẹ̀ sì kó wọlé ní December, àárí pété máa tajà yín sí. Àníkẹ́ fógun mọ́ Sunday Igboho, ẹlẹ́ẹ̀ní fógun mọ́. Mà pé òfò lẹ́ ń ṣe, òfò àti àdánù, torí pé the only big mistake tí Cotonou Republic of Benin tán ṣe láyé, the only mistake tán ṣe láyé òun ni pé wọ́n gbé Sunday Igboho pamọ́. Let me tell you the truth today, Sunday Igboho is the only person tó mú economics Benin tó mú pọ̀ sí.
àwọn tó wà ń bẹ̀ pọ̀ mí ní dárúkọ wọn tó jẹ́ pé wọ́n ń kó ọjà wọlé. Everybody ní right to go and do anything you like in Cotonou. Torí pé bí Nigerian government sọ pé wọ́n ti border, gbogbo àwọn custom yẹn sì ń kó trailer a truck rice wọlé tán fi ń rajà. Ṣùgbọ́n ìgbà tán náà tí Sunday ò tí ì lọ́bẹ̀ wọ́n sì ń tajà wọ́n sì ń economics. Ṣùgbọ́n ìgbà tán wá gbé Sunday Nàìjíríà wá kẹ́ wọn díẹ̀ wọ́n náà ṣí border yẹn wọ́n bẹ̀ sí kóríṣiríṣi díẹ̀díẹ̀ wọlé. Ṣùgbọ́n sì wọ́n ní àwọn àgbẹ̀ kọ̀ǹpléènì. Àwọn àgbẹ̀ mélòó ló kọ̀ǹpléènì? Ṣé àwọn àgbẹ̀ tí Fúlàní ò jẹ́ ń gbénú gbó, àwọn herdsmen tẹ́ ẹ̀ lè declare as àwọn bandits tẹ́ ẹ̀ lè declare as a terrorist? Wọ́n wá sọ pé àwọn àgbẹ̀ kọ̀ǹpléènì pé àwọn ọ̀rọ̀ jàtà ọjà òfòwò lẹ́ ń tà. Ráìsì mélòó lẹ́ ń gbìn? Ọ̀fadà ńlẹ̀ ń bẹ̀bà yẹn ní mòwe ọ̀fadà àbí tẹ́ ẹ bá gba pápá wọlé lọ́nà Abẹ́òkúta tẹ́ ẹ gbàbẹ̀ yẹn wọlé lọ sí ìlú ọ̀fadà àbí tán ti ń gbọ̀fadà. Ẹni mélòó ló lè gbọ̀fadà? Ṣé ọ̀nà tí ò dáa ló fẹ́ lọ gbọ̀fadà tó fẹ́ gbin ráìsì sí? Ta ló máa bá ẹ kó wọlé? Wá sí mi níbi tán ti ń bó ráìsì tán ní ẹ̀rọ tán fi ń gbọ́ ráìsì lọ́nà wá sí mi. Àwa máa gbèrèsì wá nígbà yẹn tá bá gbìrẹsì lábúlé wa. Wọ́n máa gbé wá sí mọ́tò, wọ́n máa gbé wá sọ́nà Abẹ́òkúta wá bó ni. Bí company yẹn ṣe tóbi tó ibẹ̀ kọ́ náà ti fẹ́ fi kọ́ airport yẹn sí kò sí ẹ̀rọ tán fi ń bó ráìsì ńbẹ̀ tẹ́ bá rí díẹ̀ kékeré ló wà ńbẹ̀ sí sẹ́ńtì ẹ̀ ń gbé ráìsì ní wá sí mi mọ́ ni. Gbogbo wọ́n ti ta gbogbo ẹ̀ fún estate. Wàá máa gbọ́ kíní kan estate Àjàó estate gbogbo ọ̀nà Abẹ́òkúta tó yẹ kán fi gbin pákí olórí burúkú onífìlà gogoro kí náà ń porúkọ ẹ̀ Amosun ó lọ kábẹ̀ ó ní Buhari estate. Gbogbo yín dẹ̀ lajúlẹ̀ lábẹ́òkúta ẹ̀dẹ̀ ń wò ó níran. Bùsí Táyọ̀ wà láàánú gbà. Nígbà tó bá wá parí ará ìlú òyìnbó ralẹ̀ 300,000 kan gba 1 acre kó gba 1 acre kan sí. Inú ẹ̀ náà ló wọ́ kówó lẹ̀. Mọ́ ọ̀bọ̀ Nàìjíríà wá wo bí tó lọ ralẹ̀ sí nínú igbó. 20 ọdún lẹ́ni tó o bá ṣèṣì lọ́bẹ̀ bandits ló tún máa gbé ẹ pẹ̀lú owó ẹ. Ìyá kan sọ pé àwọn ará alẹ̀ dàbọ̀n gbó ẹ mọ bí tó ń pè dàbọ̀n gbó. Tó bá kọjá omi àṣejì rẹ tó bá lọ sọ́nà ọ̀nà Ọ̀ṣun state bó bá kọjá omi àṣejì rẹ ànábẹ̀ ló máa gbà lọ wàá wá wọ mọ́tò dàbọ̀n gbó. Ó jìnnà fẹ́ kú. Nígbà tá a bá dẹ̀ dẹnu fún ẹ mọ́mí wọ́n máa na ta éka kan ní 50,000 1 acre is 50,000 wàá ra 5 wàá ra 6 wàá wá débẹ̀ tán ò ní dúró wò tán ọ̀nà bọ́lọ̀ ń dúró wàá gbọ̀nà kọ̀ pa wàá gbọ̀nà kọ̀ pa jáde sí bọ́lọ̀ ń dúró ibẹ̀ wàá gbà jáde ọ̀nà wú ọ̀ yìí. Oh my God. Ṣé ẹ rí àwọn nǹkan wọ̀nyí? Kí lọ̀nà àbáyọ? A bọ̀ lórí àwa distributor náà a máa sọ tiwa ó kàn jẹ́ pápákọ̀ mi short. Are we a fool or not? Gbogbo ọ̀rọ̀ yẹn wá di àlùmọ́là. Wá ka solution. Pastor a máa sọ fún yín pé wọ́n ń talẹ̀ kan 1 acres. Aláfẹ́ra lẹ̀ 1 acres fún yàn 1.6 1.5. Kí ló dé? Dáàdì mú wọn ń polówó àwọn ibì kan wọ́n ní 1.6 million 400,000 ní wọ́n ta acre bó níbẹ̀ ni. Ṣé ti débẹ̀? Wọ́n show ẹ̀ fún wa. Wọ́n ti grade ẹ̀ mo ní wọ́n grade ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n rán family ẹ̀ kan lọ síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa save owó tí ọmọ táyé fẹ́ àṣà God bless you. Mo ní ẹ̀rán family yín lọ bẹ̀ o torí tí mo máa bá yín lọ síbẹ̀ èmi àti family yín la máa jọ lọ láì jẹ́ pé o fẹ́ dáko. Ẹlòmíì sọ fún mi ẹnìkan wà 6 million ló fi ṣe foundation nígbà tá a máa dé ilẹ̀ tí wọ́n ṣe 6 million foundation àti German floors
mọ́mì abúlé gan tá a tún dé abúlé yẹn a ṣẹ̀ tún wá rìn bí ọ̀run àtúnwá mọ́tò gan ò lè lọ mọ́ ọ̀kadà ló tún gbé wa ọ̀kadà tún gbé wa rìn more than 20 minutes kó dẹ̀ wá ra lẹ̀ sí mòwe ń bì báyìí kó ra lẹ̀ sọ́nà làró ń báyìí wá bùsí tó bá pé bùsí ń sìn wá ra lẹ̀ sí làró ń bì báyìí tó jẹ́ pé ọ̀nà yé wa wá ra lẹ̀ sínú Ìjẹ̀bú ń bí tó bá dẹ̀ jó Oǹdó wá bọ́ sí ìgboro Oǹdó ẹ̀yin ará Oǹdó gan kẹ́ ẹ tó máa lọ inú oko ilé oko gbogbo yẹn ti kúrò láàrin ìlú Oǹdó gan ti ṣòfò ǹjẹ́ ká mọ́wọ́ wọn náà ká múra alẹ́ àárín Oǹdó gangan torí àwọn ará Oǹdó gan náà ń ta lé wọn kò má láì ó mà sún mi kẹ́ nínú mo fọ Oǹdó ní àwọn èèyàn mẹ́ta líkẹ́ mú ká ní màá fún gbọ́jà àti kọ́lí bẹ̀ ọ̀nà fún bífàgùn lọ sí ọ̀nà kẹgbóná ń ulí ti kún gbogbo bẹ̀ ọ̀nà ọ̀kà ọ̀nà Adéyẹmí dódò èdè bẹ̀ ulí ti kún ṣùgbọ́n àárín Ògbó Sùúlè àwọn Òkàgùnlà títí dé ọ̀kà àbí àárín bẹ̀ lọ́yìn kẹta àtàárín bẹ̀ dédédé ó ti dìrì ulí Ẹbẹrẹmìtì èso ni ó fẹ́ gbé bẹ̀ dédédé wọn ti tún sán sẹ́yìn ìlú àti ẹ̀yìn ìlú ẹ̀yìn kọ́lé lọ àwọn ulí yìí ó yẹ káwọn kọ́ náà kọ́lé fámìlì wọn n'Oǹdó náà kọ́lé fámìlì wọn gan náàrin ìlú náà beautify ẹ̀ dédédé èso ni ó fẹ́ tún lé ba ẹ̀ ṣe mọ́ àwọn olùwọ̀n ẹ̀yìn wọn ti kọ́lé tó ń wúkú yìí ń wókú yìí òun ń wú lọ ibẹ̀ wọ́n èdè tún lé nà ṣe yìí ókè káyọ̀tà fẹ́ àwọn ìdẹ̀ dáhùn báyìí dẹ̀ lágbá àti ṣe àwọn ìdẹ̀ ká tọ́kọ Oǹdó ẹgbẹ́ wọn tó ká ń kọ́lé orí ìrun wa ni ọ̀wọ́n ọ̀nà àbáyọ tó yẹ ká ṣe a ò tí ì ṣe. àwọn àfa gbogbo ilé wọn mọ̀mọ́ orí mi gan àwọn ọmọ yahoo gan ti lọ wú orí ìyá tó ti gbẹ wọ́n ti fi ṣàṣejẹ́ tó jẹ́ pẹ̀bọ́n náà ti ń wúre ó ti tán àìmọye ṣọ́ọ̀ṣì káàkiri ẹ jẹ́ kí tún kú òmò yẹn náà àti sọ tàwọn ọba àti sọ ti gómìnà tàwọn pásítọ̀ látún sọ tán Jésù lọ́ba wọ́n ní kí ló solution a máa sọ solution ṣùgbọ́n tí ò bá kàn ẹ́ tí ò kàn mí mọ́mì mi wà pẹ̀lú ẹwà ẹ ò ní sọnù ẹ ò rógolò ayọ̀ yẹn á kún tá a bá sọ àwọn ìwà wa tá a ń hù gbogbo ẹni tó ti ń sọ tí wọ́n sì everybody ti ń ro ọ̀nà àbáyọ lọ́kàn ẹ̀yin náà ẹ ro àbáyọ lọ́kàn yín pé tí nǹkan tí mò ń ṣe tí mo bá filẹ̀ ṣé báyìí ni màá báyọ èmi máa sọ tèmi fún yín níwọ̀nba. ẹ jẹ́ wo tàwọn abọ̀rìṣà àtàwọn àwa tá à ń sọ̀rọ̀ wọn tàbá tún bọ́ sórí atẹ́gùn sí wọ́n ní ayé ìgbà kan náà dá 10 million kan ní kan lọ́ọ́ fi bo àwọn alálẹ̀ Olúwo dẹ̀ ti sọ pé kò sí nǹkan tó ń já lálẹ̀ báyìí mọ́mì ìwà pẹ̀lú ẹwà wà ní sọnù ayé ò ní pa yín o bí aṣọ funfun yìí ṣe funfun lórúkọ Jésù ayé ò ní tako sálà ẹ̀ àmín ẹ kú ọjọ́ mẹ́ta o. nana contribute láyé ìgbà yẹn tí mo fẹ́ ti gbọ́ but mi ìmọ̀ bóyá pé mi ìdẹ̀ mọ̀ bóyá wọ́n da wọ́n náà fẹ́ bọ àwọn alálẹ̀ wọ́n fẹ́ bọ àwọn ojúbọ tèbí òun náà ni wọ́n tún gbé padà wá èèyàn kan tún sọ pé wọ́n náà tún fẹ́ bọ alálẹ̀ èmi ò gbọ́ but èèyàn kan sọ pé dáàdì àwọn wọ́n ní àwọn ká lọ bọ wọn lálẹ̀ kí ni wọ́n ní alálẹ̀ ó ní yẹn mú kàrẹ́rìn. ṣé ọ̀nà àbáyọ nìyẹn níbo làwọn alálẹ̀ wà tí Sunday Igboho tó wà níbẹ̀ ni níbo làwọn ara àwọn alálẹ̀ tẹ́lẹ̀ ń bọ̀ wọ̀nyí náà ṣe bá àwọn náà lọ sílé Sunday tán lọ ṣètùtù tán ṣe bọ tẹ̀lé àwọn DSS àbí wọn ò ṣalálẹ̀ àwọn alálẹ̀ wọ̀nyí tẹ́ ń pè lálálẹ̀ lóòótọ́ lálálẹ̀ wà lóòótọ́ ló sọ àjẹ́ wà lóòótọ́ ni Bàbájí wà dẹ́n sọ kékeré kan fún ẹ̀mí ní tí sọ program ńlá wo lọ́la mo máa tú àṣírí ńlá tí mo ti ṣe àwọn àjẹ́ part 3 la tún máa ṣe lọ́la a fẹ́ sọ pé nǹkan ìjì kí ló ń jẹ́ ìjì báwo ni ìjì ṣe ń jàyàn má mi sí ẹ ó lè já àárọ̀ kùtùkùtù lọ́la tọ́lọ́run bá ti jí mi mo jí náà nìyẹn
wá máa dáwó kan yí pé ẹjọ́ ìyẹjẹ́ ká tún máa dáwó a fẹ́ lọ bọ alálẹ̀. ṣé ọ̀rọ̀ alálẹ̀ ló kàn báyìí? abogunlé abagun ọ̀nà apajá apagbò apakòkò bàbá àsásùn ẹ̀jẹ̀ wá ń sọnù sí ni àwọn ọba ń ṣe rádaràda sí ni tí ìyè àti èmi àti rẹ ò bá papọ̀ ó lè ṣẹ̀sìn kankan. Èlíjà lọ sórí òkè ó ní ẹ̀yin olóṣàbálì ẹ jẹ́ ká lọ wo Ọlọ́run tí ń fi iná dáhùn àdúrà. wọ́n náà olóṣà ṣe tí wọ́n ń bẹ̀ ṣùgbọ́n ó tú pẹpẹ Ọlọ́run ṣe. lóòótọ́ lójúbọ yẹn wà but who want to go to there? àbí báwo ló lóyìnbó ṣe sọ? ẹni tẹ́ni ẹ bọ lálẹ̀ àwọn tó fẹ́ bá wa náwó sí alálẹ̀ gan wọ́n ń jẹun olóṣèlú. àwọn ọba tó fẹ́ bọ orí ilẹ̀ Yorùbá fún wọn tó fẹ́ bọ adé fún wa àwọn gan lolùfihàn wọn tó fi wá hàn. má ṣì mí gbọ́. gbogbo àyíntẹ́ mú information yẹn wá is a nice information but ṣé àwọn tó fẹ́ bọ kínní yẹn ṣé wọ́n belong to you? nígbà tá ẹ bá lọ pe Gani Adams sí ẹni kó lọ bọ ọlọ́sùn kó lọ sí Ọ̀ṣun kó lọ bọ kó bọ Ògún kó bọ Ọya kó gbogbo wọn jọ ṣé Gani Adams ṣé ó rẹ́dì àti ṣé ó lè ní òun tiẹ̀ agbéwìrì. ó yẹ kó o ti mọ̀ mí pé sàpátá là á sí tọ́ afọ́jú lèmi àwọn dẹ̀ ní afọ́jú kan kò bú mi jẹ́ bú ẹni kò ní afọ́jú lèmi mi ríran pápátá ó ní afọ́jú tí ń sọ̀rọ̀ ó mọ̀ pé afọ́jú orin kan táyé ń lọ ṣùgbọ́n mo lójú inú tí mo fi ń sọ̀rọ̀. gbogbo nǹkan wọ̀nyí a ní láti fi ìbẹ̀rù Ọlọ́run sí bíi ti mọ́mì mi Tóyìn sọ yìí. Bíbélì sọ pé gbogbo tó o bá fẹ́ dìmú kó o dìmú má jẹ́ gbókò gbóná kò tutù. ẹ̀yin tó ń pa àwọn ìyá aláwo gbogbo wọ́n tẹ̀lé Tinubu. mo lè fi gbogbo ẹnu sọ I know where they are mo mọ bí tán ti pàdé. àwọn tó bọ alálẹ̀ fún ẹ àwọn náà ló máa lálẹ̀. ẹ wọ àwọn èèyàn tó bọ́ sórí social media lẹ́ni tó fira wọn ṣépè wọ́n ti ní tán lò wọ́n bá ti wọ ewé àlùpàyídà tán ti wọ alágẹmọ tán ti mú ẹdùn àrá tán ti kó sínú epo tán ti wí àwíkúwí wọn sí tán bá ti la èpè kó padà sórí elépè ni. òun ni mo ṣe ń sọ fún àwọn èèyàn ọmọ Ọlọ́run pé gbogbo ibi tán bá ti ń ṣépè kò yẹ ká ẹ máa wo program bẹ́ẹ̀ because tí díẹ̀ padà lọ èyí tó kù ẹnu ò ní sọ̀rọ̀ kí tán ẹnu ó mọ̀ fọn yọ. táfọ̀ṣẹ́lá ò bá fẹ́ kó sẹ́nu ẹyin iwájú àyọ̀dà àṣẹ ni ó ní àṣẹ ọ̀ka inú ọ̀ka ló ń gbé Yorùbá ló bá débẹ̀. ìjì ò ní jà kó má má tẹ́gùn dání ìjì ó díndín èèyàn ní ìjì àlùjànnú kan ní nínú igbó. bó bá dẹ̀ jáde nínú ibi tí ìjì wà bí ìjì kan bá ń gbé ládùúgbò kan tó ti kọ́lé síbẹ̀ tó ti kúrò ńbẹ̀ máa lọ observe that street wàá wà wọ́n rí atẹ́gùn yẹn máa fẹ́ ìgbà míì òjò lè dá wàá dédé rí kíní asáré yí that means igi kan ti wà ládùúgbò yẹn tán ti wú tí ìjì gbénú ẹ̀. Yorùbá ló pè é ní ìjì ṣùgbọ́n ìjì ò kì í rìn kó má mú ọ̀rẹ́ ẹ̀ dání tọkọ tìyàwó ní ìjì àtàtẹ́gùn àwọn ni wọ́n ń pè láfẹ́fẹ́ tí Yorùbá bá máa pè lọ́dọ̀ tiwa wọ́n ní atẹ́gùn tí ń fẹ́ lókè ó ní wọ́n ń pè ní ọba lúfin. mo gbó lẹ́nu bí ìgbín ni o mo mọ èdè ọ̀rọ̀ mo sì gbọ́ gbogbo ohun tẹ́ ẹ máa sọ mo sọ fún yín mo ní mo gbọ́ ohun tí eku ń wí mo gbọ́ ohun tí ẹja ń wí mo gbọ́ ohun tí Olódùmarè ń sọ àtọ́lọ́hún bàbá mi sọ tó bá bá mi sọ màá sọ fún yín. ìjọ kan mo sọ fún yàn kan nígbà tó ní aṣọ funfun kan mo ní aṣọ funfun mi ò ó kà pé dùn mí sọ̀rọ̀ yẹn débẹ̀ mo ní aṣọ funfun yẹn kì í sọ Ọlọ́run ló jù ú lẹ̀ mo ní ṣùgbọ́n ìjì gbé kó bá lè fi ṣàpẹẹrẹ ni gbogbo àwọn èèyàn tó bá béèrè lọ́mọ ní ìjì ló gbé wá láti ibì kan kó wá fi ṣàpẹẹrẹ síbì kan. ìjì dẹ̀rẹ́ bí ògbélé agbátẹ́gùn bí ògbé atẹ́gùn agbélàwé késekése ìjì ò ní jà kó má rí kan gbé agbátẹ́gùn agbéràwé agbé ohunkóhun. ìjì yẹn ó yàtọ̀ sí àjà pé àjà ń gbéyàn mo ti ń wà kárí dèwé mọ́mí bá mi tẹ lọ́ọ̀fù
mo ti tún wọ bìmí lọ. Victoria Johnson, God bless you. Ṣùgbọ́n ibi tí mò ń sọ ni pé gbogbo àwọn tó fẹ́ bá wa náwó sí nǹkan wọ̀nyí kí ni? Ok, àwọn tó jáde tán gbé dára ṣépè, tán gbọ́ àwọn ọmọ wọn ṣépè láì jẹ́ dára, torí dára kọ́ ló ń gbé ṣépè, àwọn ọmọ wọn náà ń gbé ṣépè, ìrandíran wọn náà ṣépè fún. Bíbélì sọ pé omi kún ọ̀sà kún wọ́n dàpọ̀ mọ́ òkun ibi tí omi wá ló bí padà sí. Ó ní ẹni bá wa kùsà rẹ̀ ní ó kó sínú ẹ̀. Ìyẹn ti sátẹ̀ ń bẹ́. Àwọn náà mọ ibi tí wọ́n ti ń bọ̀. But nǹkan tí mo fẹ́ mú jáde lẹ́nìí ni pé gbogbo àwọn kan orò bọ Jésù bọ òòṣà bọ gbogbo kíní kan, ìjẹ́ a nífẹ̀ẹ́ ara wa. Ṣé gbogbo àwọn ajíṣẹ́tọ̀ wọ̀nyí ṣé wọ́n nífẹ̀ẹ́ ara wọn? Ẹ̀yin fọ́lọ́ àwọn ohun tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn nìyẹn. Ṣé mo nífẹ̀ẹ́ dára? Ṣé dára nífẹ̀ẹ́ Tẹ́ni ọmọ ológo? Tẹ́ni ọmọ ológo ṣé ó nífẹ̀ẹ́ olóòṣà àbí kí ni wọ́n máa ń pè? Ṣé ó nífẹ̀ẹ́ àwọn ọkùnrin ibẹ̀? Ẹ jẹ́ kí àwa ọkùnrin gan ká béèrè lọ́wọ́ ara wa. Bàbá Èkìtì ló wá bíbá ilẹ̀ kan yẹn. Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ wọn? Ǹjẹ́ mo nífẹ̀ẹ́ Koiki? Ǹjẹ́ a nífẹ̀ẹ́ ara wa? Ǹjẹ́ a bára wa sọ̀rọ̀, a gbọ́rọ̀ síra wa lẹ́nu? Ǹjẹ́ kì í ṣe pé èmi mo ṣáájú ẹ sọ̀rọ̀, ìwọ ṣáájú mi sọ̀rọ̀, òun là á bá káàkiri? Mo ní fúwàsì jù ẹ lọ, mo ní fúwàsì jèmi lọ. Ǹjẹ́ kì í ṣe òun là ń bá kiri? Wòlíì tó wà láàrin gbogbo wa bá ṣe ń sọ̀rọ̀ yìí, ṣé a nífẹ̀ẹ́ ara wa? Ǹjẹ́ àwọn àfáà, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn? Tán wà lórí agistrator. Nǹkan tó yẹ kẹ́ ẹ wo nìyẹn. Ǹjẹ́ àwọn kan nífẹ̀ẹ́ bàbá Akíntóyè? Ǹjẹ́ àwọn kan tó wà láàrin wa, ǹjẹ́ wọn kì í ṣamẹ́? Àwọn olófòfó asọ̀wọ̀ sódò, òfófó rẹ̀ ń lékè, ajàwọ̀n sódò, igi pẹlẹbẹ inú rẹ̀ ń fọ́, òṣìbàtà ń lókè odò, ojú oré lékè omi, òjẹ́lé orò jẹ nílé ogúngún, òṣè kìrìsìtẹ́nì ṣe mùsùlùmí ṣaláwo, pásítọ̀ ní Sunday, Friday àfáà, àwọn náà dẹ̀ lọ lé olóòṣà. Èwo la fẹ́ gbàgbọ́ nínú ẹ̀? Ọlọ́run ò gọ̀ sà, Ọlọ́run ṣe kíni? Kò gọ̀. The solution, wàá gbọ́ mi, mo fẹ́ short àárín yẹn down. Bẹ́ẹ̀ ni ọkọ àti ìyàwó wọn fẹ́ràn ara wọn. Ọkọ ń ṣe Yorùbá nation, ìyàwó ní tí mo bá tún gbọ́ lẹ́nu ẹ̀ wàá kábùkù ni. Nígbà tá a wà unique, sì bá pariwo àwọn kan sọ wọn ò ní ṣèbò ní bí ibo ṣe wà, wọ́n ṣe dúró tó wọn ò ní selection ní Anambra sẹ́yìn selection. Soludo ló tún wọlé. Ibo là ń lọ kí 2020 ó tó dé? Ṣé iṣẹ́ àwọn bàbá Akíntóyè àti gbogbo àwọn tó ń pariwo wọn ibo ló fẹ́ já sí? Àwọn màmá mi wà, wọ́n ti wà dispersion àbí kílẹ̀ ń pè lóyìnbó pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹlòmíràn àtúnṣe sọ̀sọ̀kúsọ wà ní àti Sunday bá ti jáde ó ti sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́. Bó náà ti sọ. Nǹkan ojú mi ò rí, etí mi ò gbọ́, wàá dẹ̀ gbé ta. Kẹ́rù ṣáà bá àwọn èèyàn kí fúwàsì ó wà. We need to stop all this before you can go. Ẹ̀gbọ́n tí Joshua sọ ni. Ẹ ti gbàgbé pẹ̀lú àwọn high nínú Joshua orí 9. Ẹ bá lọ ka ìwé Joshua dáadáa. Nígbà tán wọ́n jẹ tán, ó ní ó fi àwọn èèyàn ré, wọ́n máa padà di ẹrú aṣẹ́gita. Ẹ̀yin tẹ́ ẹ tú àṣírí gbogbo mítì tẹ́ ẹ ń ṣe síta, ẹ padà wá dẹrú àtàlági nílẹ̀ Yorùbá. Ìran yín máa padà wá tọrọ jẹ nílẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n tá a bá fìmọ̀ ṣọ̀kan, tá a pe 1 ní 1, tá a pe 2 ní 2, ṣé èmi ni mo fẹ́ lọ bá àwọn ọba tán máa gbọ́rọ̀ sí mi lẹ́nu? Ẹ bẹ̀rẹ̀ látòrí Ọbásanjọ́, Olówu, ẹ wọ́n ní ẹbọra Òwu, gbọ́ ṣe ẹbọra ni yín sà bàbá o, arúgbó ọjọ́
bàbá mi àgbàlagbà ẹ bá mi kọ́ Ọbásanjọ́ o bàbá mi àgbàlagbà o àbí lẹ́yìn Mandela láfíríkà yìí Ọbásanjọ́ ló kàn. Ìjẹ́ Ọbásanjọ́ stand with us. It is Wọlé Ṣóyínká, where are you sir? Ẹ̀ka dádì mi báwo ni relationship yín láàrin àwọn Ọbásanjọ́? That is the area we need to face. Wọ́n ní tá a bá kọ́kọ́ bá ara ilé wa wí ara àta ò ní mà pa ti ṣetán. Let me shock you gẹ́gẹ́ bí ẹ̀yin olóyìnbó tẹ́ ṣe máa sọ. Àwọn pásítọ̀ wọn ò ríra wọn mọ́. Àwọn ọba Olúwo ń fẹ̀ṣẹ̀ yọ ẹyin ọba bí ẹgbẹ́ tiẹ̀ ni. Kì í fẹ́ rí Ọọ̀ni of Ifẹ̀ sójú. Ìjọ tí Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá Olúbàdàn kan bá pàdé ẹ̀rín ojú náà rí síra wọn ọ̀rẹ́ wọn ò dénú. Ìjọ wo ni ọba Rẹ́mọ ọba Àjàyí ìjọ wo ló gbéra tó lọ kí ọba Ìjẹ̀bú? Ìjọ wo lọ Aláké tájọ pàdé pé ìwọ Rẹ́mọ o ìwọ Aláké o ìwọ káláké múra kí Rẹ́mọ múra kí Paramount ti kí lórúkọ tó ń pè Yewa tó wà ní Ìlaro kóun náà gbéra kí ọba tó wà ní títí dé Ìdíròkò kan gbéra kan wá lọ sọ́dọ̀ Àwùjalẹ̀ kan lọ ṣe mítìn àti Ìjẹ̀bú àti Ògùn state kálàfin Ọ̀yọ́ ọba Olúbàdàn àti gbogbo àwọn tí làlátẹ̀ oríṣiríṣi àwọn ọba wọ̀nyẹn kan pàdé lálọ́ láàfin náà bá dẹ̀ lọ láàfin ẹ lọ sọ́dọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kẹ́ lọ bẹ̀ kẹ́ lọ ṣe mítìn. Ìjọ wo lọ lọ́fà àtàwọn yẹn pera wọn ẹ kà ń gbọ́ pọ́n lọ mítìn ìkan máa lọ ìkan ò lọ. Last week Saturday tó kọjá yẹn tó tá a lò tán tó kọjá yìí ṣé tẹ́lẹ̀ ní àbí tí ọpá wọn eléyìí náà ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ ó wá pàdé Ọlọ́ta Ọ̀fọ̀tà kí ilẹ̀ jọ sọ ọ̀rọ̀ ń bọ̀ mbẹ́ mo ṣa àṣẹwélé kò tí ì yá ọmọ ọba ojú ọba lé ojú ọba lóko ni o tí ì mọ mẹ̀mẹ̀ ṣùgbọ́n mo ti ń fàkókò yìí pé the solution mami máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ mo ti lọ náà nìyẹn ó dà kọ́rọ̀ mi ti pọ̀jù lẹ́nìí solution ni pé mami bàbá we need to go to the Oro area we need to talk to our oldest people we need to talk to our youngest people we need to talk to our daddy we need to talk to our mommy we need to talk to your husband you need to talk to your wife about Yorùbá nation kí ni èrè tá a fẹ́ rí ń bẹ̀ what is the èrè tí gọ́ọ̀mẹ̀ntì ní fún ọ kí lè rè olóṣèlú sí ẹ. Gbogbo administrator ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lórí pé kí ni èrè tẹ́ ẹ rí nínú òṣèlú àwọn òṣèlú tó wà lọ́wọ́ yìí APC PDP Abuga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lè rè tá à ń rí lára wọn. What was the benefits we saw since we started? Bákan náà ni họ. Èrè tá a rí lára wọn ní gàgbé bag of rice ń lọ 35,000. Èrè wọn nìyẹn. Wọ́n á dẹ̀ gbé kẹ̀dẹ̀ àríkà kan fún ẹ. Èrè wọn ni pé kí Akérédolú kó máa fowó kún skul èrè wọn nìyẹn. Èrè wọn ni kí Sanwó-Olú sọ fún àwọn ọlọ́pàá ká máa pa àwọn ọmọ ọlọ́mọ ká máa pọkọ ká máa pa onímárúwá ká máa gbowó lọ́wọ́ wọn èrè wọn nìyẹn. Èrè wọn ni pé kí ìlú ẹ̀ DSS ń blọọkì ẹ̀ wọn ò jẹ́ ká wọ kóòtù ṣé báwọn ṣe ń lọ sí kóòtù táwọn tó kù nìyẹn. Ṣé gbogbo àwọn mítì tá ń ṣe kiri Áfíríkà ṣé báwọn DSS tiwọn náà ṣe ń blọọkì wọn nìyẹn. Who is DSS gan? Àwọn wo ló wà lábẹ́ ẹbẹ̀? Agbára àṣẹ àtàṣe wo ló ń pa fún wọn wo ló ń pàṣẹ fún wọn? Ṣé DSS gbọ́dọ̀ lágbára ju kóòtù lọ ni? Tí kò ṣe nǹkan tí agbára tí di àwọn Màlàmí tó ń gbé fún DSS. Ṣé ọlọ́pàá kọ́ ni DSS? Tọ́lọ́pàá tó ti mú ẹlẹ́ṣẹ̀ dé ẹni tó ti mú ọ̀daràn àbí ẹni tán suspect dé kóòtù ó gbúdọ̀ dúró síta lọ́ọ̀yà ló nínú kóòtù kí ló dé tó jẹ́ pé DSS gan ló tún pàṣẹ nínú kóòtù. Àwọn kan solution nìyẹn but nísìn à ń pariwo
olúwo ló ṣẹ̀ mí abolúwo àwọn ọ̀nà fífẹ́ ló ṣẹ̀ mí abolọ̀ ọ̀nà fífẹ́ lágbájá ló ṣe kíní ó jẹgba tàmọ̀dó jẹgba Gani Adams àbí Gani Adams òun náà jẹgba Tinubu jẹgba kíní kan máa jẹgba ìyẹn náà máa jẹgba ẹgbà yìí náà jẹ adẹ̀wà lójú kan náà bẹ̀. àwa la kàmpéènì fún wọn à ń kàmpéènì fún wọn but let them know àwọn ìgbé tí wọ́n ń gbé. Tí gbọ́ ẹ bá mi tẹ pé kí ni tí n bá ti ní tí gbọ́ oh my God wà ń ṣọ́tọ́ ẹ pé ṣọ́ọ̀ṣì wa ti mọ̀ tí n bá ti ní praise the Lord ẹ bá ti ṣe tí gbọ́ àwọn ní dáàdì pé kí ni ok àṣà wa nìyẹn ṣe tí gbọ́ ta ló yẹ kọ́kọ́ tẹ̀ máa súre fún ẹ tí gbọ́ yẹn lọ́ọ̀fù ló máa tẹ̀ tó bá sáré lè sọ pé kí ni ìwọ tó bá wà bí iṣẹ́ ẹ ṣe jàre fún Kẹ́yì Alájẹ orí ẹ ò ní gbàbọ̀dé ò ní tọrọ jẹ ayé ò ní pa ẹ lọ́mọ o ẹ ṣe jàre Ọlábísí Adégòkè Adékọ̀yà ògo rẹ ò ní wọ̀kùkù ẹ ṣe jàre Jídé ẹ rà ànúgbà ọmọ táyé fẹ́ ògo yín àfọ̀hún ẹ ṣe jàre inú mi dùn bí mo ṣe gbọ́ pé kí ni pé àwọn Sudan àti àwọn ẹnẹ́bọ̀ wọn ní àwọn jagunjagun mùsùlùmí wọ́n fẹ́ wá sọ́pọ́ọ̀tì USWAP ogun ti dé tẹ́ ẹ̀ bá ti gbọ́ wọ́n ti wọlé wá ẹ̀gbọ́n tí Gúnmi wá sọ Gúnmi ní tá àwa ti fún wọn nílẹ̀ ká dẹ̀ fún wọn lówó wọ́n máa dá ní stéètì tiwọn wọ́n dẹ̀ máa gbowó. Okay, we have 10 minutes okay a ti fẹ́ máa lọ wọ́n ní 10 minutes ló kù ẹ ṣeun jàre. Abíọ́dún Fáyẹmí a máa sọ ètò kù dọ̀là bóyá ìbẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ lọ́la lálẹ́ ọ̀la. Gúnmi ní ẹ máa gbowó fún wọn ẹ máa create state fún wọn láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tó wọlé yẹn wọ́n máa operate ṣé ẹ ti gbọ́ ẹ máa tó gbọ́ ẹ bá ti gbọ́ ẹ tètè máa ẹ mẹ́tí lélẹ̀ oncoming news nìyẹn. Gúnmi ó ti announce yẹn fún Nigerian government ó ti pé Buhari ẹ lọ wálẹ̀ ṣé kìí ṣe oko yín náà fẹ́ kó wọn sí. Tí gbọ́ ẹ wọ ọ̀dẹ Goodluck tí gbọ́ tí tẹ pé kí ni o Goodluck ẹlẹ́ẹ̀kejì nìyẹn jẹ́ tún mú news mi jáde Goodluck fẹ́ wá sí APC ọ̀dẹ èèyàn tó ti gbáyé already ó lóun tún fẹ́ jáde fún president 2023 Buhari dẹ̀ fẹ́ gbéjọba fún àwọn Boko Haram àwọn ISWAP wọn ò wá fẹ́ jẹ́ kó bọ́ sí lọ́wọ́ wọn tí Goodluck bá wá gbàjọba ó fẹ́ wá tẹ́ ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ẹ̀ náà ti máa wá gbàjọba wọn á wá sọ pé ọwọ́ Ìgbò làwọn Pakistan ti gbàjọba Nàìjíríà. Ẹ ti gbọ́ pílánì wọn nìyẹn wọ́n ti ṣe tán mo kà sáré líìkì ẹ̀ ni o I don't want to go deeper on it. Tí àti wọ́n máa wọ́n fẹ́ wọ́ọ̀kì Goodluck jáde as a president wọ́n ti mọ̀ pé kò lè lò ju 4 years lọ bọ̀dá Tinubu tiẹ̀ wọ́n ti lẹ̀ Goodluck ní APC máa wọ́ọ̀kì jáde pé wọ́n gbé padà sí north sí east kẹjẹ gọ́vnà kí Goodluck wá parí tẹ́nu ẹ̀ nǹkan tó kù tábà tí wàá gbé fún kò lè lo 1 year ń bẹ̀ àwọn USWAP yìí wọ́n máa wá overthrow wọ́n máa wá gbàjọba Nàìjíríà á wá dàbí tí àwọn kan tán gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n á wá sọ pé kì í ṣe ọwọ́ Haúsá ni wọ́n ti gbàjọba pé nínú kó jẹ́ Yorùbá kó jẹ́ ìran Yíbò láti gbàjọba ṣe rí pé ti kọ̀ ṣe ti rí pé 2023 ibi tán dúró dè yín sí nìyẹn wọ́n ti plan gbogbo ìwé wọn sílẹ̀ òun náà ṣe ń frustrate wa torí pé wọ́n ti mọ̀ pé kò sọ́nà àbáyọ Yorùbá ti rẹ́ẹ̀dì pé wọ́n ń lọ ọgbọ́n kan ṣoṣo tán lè ta ọgbọ́n kan ṣoṣo tán lè ta òun ni mo ti sọ yẹn solution táwa dẹ̀ lè ṣe ni pé ká tètè máa pariwo fún àwọn mọ̀mọ́ àwọn dádì àwọn àǹtí àwọn ọ̀nkú pé ní kò sí nǹkan kan tó wà nínú àwọn kan báyìí èrè báyìí ló wà tá a bá gbalẹ̀ Yorùbá ẹ jẹ́ kí wọ́n máa mọ èrè tó wà ní pé a fẹ́ gbalẹ̀ Yorùbá oúnjẹ àjẹfẹ́ kú ẹ máa ròyìn bí wọ́n ṣe ń gbádùn nílùú òyìnbó yẹn ẹ máa bá mi ròyìn ẹ̀ fún àwọn bàbá bẹ́ẹ̀ wọ́n mọ̀ máa arúgbó bí wọ́n ṣe ń gbatẹ́gùn
táwọn èèyàn ń tọ́ wọn, táwọn èèyàn ń sìn wọn, táwọn èèyàn fẹ́ jẹ́ kán kú, tán ń tọ́jú wọn. ẹ sọ bẹ́ẹ̀, kì í ṣe pé kí màmá darúgbó kó kú mọ́nú ilé kó gan kí gbogbo egungun ẹ̀ wá lé, kò sẹ́ni tó treat ẹ̀, tí ò sí panadol, tí ò sí kámọ́ àbíkẹ́lẹ́ ń pè oògùn fún wọn. ẹ sọ fún wọn tán, tẹ bá lọ sí hospital ṣe ẹ márúgbó dáná ẹ fẹ́ lọ gba káàdì nígbà tí pension money gba 330 naira lóṣù, tán dẹ̀ fi ń kówó oṣù ní gbogbo ìgbà, wọn ò fowó kó àwọn pension. Nínú Nigerian constitution dẹ̀ sọ pé tán bá ti fi kún owó oṣù òṣìṣẹ́, wọ́n gbọ́dọ̀ fi owó kún àwọn pension nígbà tí pension. ẹni náà àwọn bàbá tó dẹ̀ ṣe pension láti sáàfù Nàìjíríà, láti sáàfù ìlú wọn tán yìí, gbogbo wọn ni wọ́n dẹ̀ ní àìsàn kan lára, torí pé nínú òjò nínú omi náà fi lọ sìn ìjọba. àyè tó wà diabetes ni wọ́n wà, ètò wà arthritis wà ń bẹ̀, ètò jẹ́ pé arọ ni wọ́n gbé wọn sórí wheelchair. ẹlòmíì gan ti kú kó torí pension gbà, nígbà tó kú tán àwọn ò tún gbé pension lẹ̀, àwọn olówó àbẹ̀ tí kò, àwọn míì gba pension yẹn wọ́n fìṣẹ̀ sí peace account. ní gbogbo àwọn èèyàn tó ń san pension sí yìí, Ọ̀yọ́ state olórí burúkú Mákindé nìkan torí ó kà fẹ́ fi tàn wọ́n jẹ ló ṣe ń san pension wọn lọ́yọ̀ọ́. gbogbo àwọn state tó kù báyìí wọ́n Abẹ́òkúta Abíọ́dún ó fojú àwọn pension rí, àwọn pension bàbá mi wọ́n fò wọ géètì lọ wọ́n fẹ́ lu secretary Abíọ́dún pa lọ́jọ́ kan. mọ́mì story ọ̀rọ̀ burúkú wà ńlẹ̀, ẹ máa sọ fún wọn, ẹ máa ròyìn gbogbo ẹ̀yin tẹ́ lọ tọ́jú ọmọ nílùú òyìnbó, ẹ máa sọ fún àwọn màmá tó kù lórí Nàìjíríà ń bí, l'Óǹdó, l'Èkìtì, l'Ọ́ṣun, n'Íbàdàn, l'Ọ́yọ́, ẹ máa sọ fún wọn pé ìgbádùn ni o, ìkèlè kan ọmọ ìgbín kan. ẹ máa sọ fún wọn pé Nàìjíríà yìí ló dáa jù, ilẹ̀ Yorùbá yìí ló dáa jù, kò sí òtútù, kò sí arthritis tó máa mú ẹ sangun, kò sí ọ̀pá ẹ̀yìn, gbogbo diabetes tẹ́ ṣe ní, tẹ́ bá jẹ pọ̀pọ̀ tẹ́ jọ gẹ̀dẹ̀ dúdú, ó mà sì wòsàn. kán wá kọ́ àwọn hospital tán fi tọ́jú gbogbo ohun bẹ́ẹ̀ ṣe ń gbádùn yẹn, kán wá dá padà fún yín. báwọn òyìnbó ṣe máa san owó fún àwọn arúgbó wa, owó tẹ́ ṣe pension yín yẹn, tá a bá ti gbáyọ lẹ Yorùbá, gbogbo pension yẹn máa dowó ńlá, a máa kọ́lé fún yín bẹ́ẹ̀ bá ṣe ń kó lẹ́nu ìjọba. ilé ọ̀fẹ́ lẹ́ máa gbé, àwọn arúgbó máa gbé ilé ọ̀fẹ́, àwọn ọmọ wa máa lọ school ọ̀fẹ́, kò sọ pé kó lọ school torí pé kí ni ká má san 3,000 3,300. ẹ wo kíní ó fowó kówó school l'Óǹdó sí, owó yunifásitì kíní kan Akérédolú, èèyàn náà ti fi owó kún owó tó Lagos state ńgbà kan. ṣé school ọ̀fẹ́ táwọn lọ nìyẹn? education ti bàjẹ́, gbogbo ẹ̀ la máa dá padà, a máa ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn tẹ́ bá ti ṣe kíni o, tẹ́ tẹ̀lé Yorùbá nation. ẹ jọ̀ọ́ ọ̀nà àbáyọ nìyẹn. ṣùgbọ́n mo fẹ́ bú Lágbájá lẹ́nìí, mo fẹ́ bú Màmá Títí lẹ́nìí, mo máa blog ẹ̀ pa ni. ní ẹ má bú wọn, torí tá ẹ bá bú wọn ayé wọn gan ò ní gbọ́rọ̀. ẹ yànnàná tán ṣe, ẹ bà ayé wọn jẹ́, bọ́n ṣe kówó jẹ, bọ́n ṣe kó gbogbo ẹ sọ gbogbo ẹ jẹ́ àgbọ́. ẹ wàá mú solutions. mọ́mì sórí ẹni tẹ́ ń pọ́n lérè o, ó ti kówó jẹ o, ẹni tẹ́ ń ṣe kinní kan o, billions of naira ló wà lákàntì ẹ o, mélòó ló pín fún wa nílùú. ní tí ò fẹ́ jẹ́ ká fi gbalẹ̀ Yorùbá ni pé ó fẹ́ jẹ́ ká máa kó owó ẹ sọ ti Bẹ̀nẹ̀, ẹ jẹ́ káwọn Bẹ̀nẹ̀ mọ̀ pé Nàìjíríà ń halẹ̀ mọ́ wọn ni, a ò ní kankan tá a bá ṣe. tílẹ̀ Yorùbá tẹ́ bá fi Sunday Igboho lẹ̀ lẹ́nìí, àwa la ní bọ́dà wa nídìí ìrókò, àwa la ní bọ́dà wa lábẹ́òkúta, àwa la ní bọ́dà wa lọ́yọ̀ọ́, a lè sílẹ̀, àwa la ní Ìgàngán, àbí àwa la ní bọ́dà wa, àwa la ní Ṣakí, a lè ṣí. a máa bá yín ra ráìsì yín, a máa bá yín jẹ ráìsì yín, gbogbo nǹkan tó bá gbọ́dọ̀ yín wọlé àjọ máa pín ní, àjọ máa ṣí ẹ̀ ní. ẹja àwa la fa ability yín, tẹ́ ẹ bá support wa, tá a bá gba Yorùbá nation, mami country yín gan máa develop, àkọlé wọnú ara wa. ìdí ìrókò wọ Kòtónú ni, Kétu wọ Kòtónú ni, tẹ́ bá lọ gba Ìlara, tẹ́ wọ Ìlara mẹ́ ẹ máa, tẹ́ bá gba Ìlara wọlé. àwọn kan ní ọmọ Oǹdó tó ń sọ ìlú onílùú báyìí, báwo kí ló wá débẹ̀? tẹ́ bá wọ Ìlara, tẹ́ gbà jáde sí Kétu, títí ẹ fi dé, tẹ́ máa fi dé gbogbo inú Bẹ̀nẹ̀, tó dẹ̀ jẹ́ ìdíròkò mi balẹ̀ gbàgbà Bàdágìrì ẹgbà ìdíròkò wọlé ń bí ọtí wa ni. ẹ̀yin ẹ lọ sí Nìjẹ̀, ẹ lọ Kamba, tẹ́ bá débi ní Kébì, ẹ kó ní dansa, ẹ kó ní Kókò, ẹ gba Bòǹsà, ẹ bá kúrò ní Bòǹsà, ẹ gba àbẹ̀wò Dansagari, ẹ gba láti Dansagari, ẹ dé Kamba, láti Kamba bọ́dà Nìjẹ̀ àti Nàìjíríà wọ́n ṣí ilẹ̀ ni o. gbogbo mọ́tò fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tẹ́ ẹ rí yẹn, ibẹ̀ náà ń kó gbà wọlé. mami ìgbà tá a ṣe máa ń lọ Màdúgùrì tó sì yẹn, ibẹ̀ là ń gbà wọ Ṣílè. ẹ máa kọ́ ọ́n tó ń pè Ṣílè. àwàlà ní tẹ́ ẹ bá tí Ìbò bá lọ lẹ́nìí, ibẹ̀ àwọn Cameroon gan, àwọn Ìsákàbà àbí kílẹ̀ ń pè wọ́n, gbogbo bẹ̀ yẹn.
wẹ́ admin ní 10 minutes ti pé ẹ ṣeun jàre mọ́mì ẹ ṣeun o oníyàn ṣe ọlọ́kà ṣe o ọ̀nà àbáyọ nìyẹn. ẹ̀yin gan-an yàtọ̀ sáwà tá à ń sọ̀rọ̀ ẹ gbé fóònù ẹ pa àwọn aráalé yẹn bá wọn dọ̀wẹ́kẹ̀ ẹ múnú wọn dùn ẹ sọ story fún wọn. ẹ pé Queen Elizabeth ó ń gbádùn bí ìra ní ṣúgà ni o wọn ìyá kan nílànà tá à ń lọ nu mọ́tò mo bá tẹ́ ọ̀nì pẹ́ẹ́n ó ní kí ló dé kí lẹ̀ ń tẹ́ ọ̀nì fún wọn tẹ́ ọ̀nì nílùú òyìnbó nígbà tó débì kan tí tírélà ṣe ó yà pa fóònù yẹn nígbà tó yẹ pé padà ó ní dáàdì kìíní yẹn wọ̀ mí létí bí pọ́n ó ní mi mo yẹ ọdún tí mo ti gbọ́ ọ̀nì ó ní táwọn bá tẹ́ ọ̀nì tí wọ́n fẹ́ kéèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ni wọn tẹ́ ọ̀nì lọ́hùn nígbà wọn tẹ́ ọ̀nì orí máa fọ́ ẹ̀ ń bì báyìí ni gbogbo ẹ̀ máa padà sípò bí a ṣe ń ra kòkó tí Awólọ́wọ̀ kọ́ Cocoa House a máa bá yín máa ra kòkó yín gbogbo pákítẹ̀ ń gbìn yẹn àwa la máa rà tá a máa fi ṣe gàrí àwọn òyìnbó gan máa kó lọ lọ́dọ̀ wa ni òyìnbó máa wá ṣe dókítà ń bí àwọn náà máa wá ṣe nọ́ọ̀sì ẹran tí ayé ìgbà kan ní UCH àtàwọn gbogbo ibi tó ní kókó ẹ̀ àwọn òyìnbó náà ń treat wa àwọn China táwọn wá treat wa ń sìn wọ́n wá ń dọ́ hospital wọ́n wá fi ń kó wa lówó lọ ni gbogbo nǹkan yẹn ọ̀fẹ́ ni àwọn ọmọ wa ní professional doctor tẹ́ bá lọ UK lẹ́ni nínú àwọn big doctor wọn ọmọ Nàìjíríà wà ń bẹ̀ tó jẹ́ pa máṣẹ́ tá máa try egungun ẹ̀ tó ń sàn ẹ̀yìn ẹ̀ tó ń dùn yẹn tá bá mú oògùn wá tá ń lo oògùn tí ní oògùn tá kó fún wọn tó dẹ̀ jágbo wa ìláfẹ́sẹ̀ à ń manufacture ẹ̀ mọ́mì o ò ní lè máa gbó yẹn kókòrò wà á wọn máa ṣe bí pẹ̀lú bọ́n fi tàǹkà máa sọ sí ẹ lẹ́nu báyìí á yàn bí ìmì sọ Yorùbá kéèkàn pẹ̀lú Yorùbá kẹ̀ pé dàgbọ́ lóhùn yẹn ìmì sọ Yorùbá yóò fi kí ẹ̀mí kí mògún inú wọn fi ẹ̀mọ̀ fi Oǹdó ìhùn ṣàn nínú Yorùbá yìí mẹ́sọ Oǹdó ẹ̀gbẹ́ èyí o Yorùbá ẹ̀gbẹ́ mo gbóǹdó bí Yorùbá láyé àyàn nẹ́hùn mi wò mo láwọn tán po ló bá ti bọ́ mo láwọn tán porogodo Oǹdó ìpọ̀ bẹ́ẹ̀ ilá tilẹ̀kùn ẹja ẹ̀ ló bá ti mú lọ́ba lásìpọ̀ ló ń lùkù ló ń sìgbà náà yóò yàn wíìdà mẹ́fọ́ jẹ́ gbogbo dọ́dọ́ wàá dà kó wọ́n já èmi ti lọ náà là má wọ́ọ̀rì ó bá dà Friday Oǹdó máa sọ ọmọ Oǹdó bá yí dédé program àbámu ránṣẹ́ sí wọn àdàdà pàdé Friday kódà àmọ́ Oǹdó gbàdúrà not to wú ọ̀dàlẹ̀ Oǹdó máa sọ mí ní sọ Yorùbá God bless you mọ́mí ẹ̀rá ànúgbà o okun o ìyọ́ra o Abẹ́òkúta gbogbo Ọ̀yọ́ Èkìtì gbogbo ìran ni mo kí o lórúkọ Jésù ẹ̀múrè oko délé o ilẹ̀ Yorùbá Ọlọ́run àgbà fún ọ ìyàn bá àwọn ènìyàn rí yàn sọ̀rọ̀ o kì í wí sí yàn pé ìgbádùn wà kẹ́ máa gba Yorùbá nation àkúrò láyé àwọn ajẹgúdú jẹrá àwọn ènìyàn ìka àwọn ẹni bí tó jẹ́ pé èso ń kú burúkú nìkan á fẹ́ ṣe kán máa gbé ènìyàn gbogbo kán máa gbowó lọ́wọ́ rẹ kán máa mú jáde ẹni kò mú nínú abúlé rẹ ni àbí tó mú nínú oko rẹ kó máa sọ pé àwọn ènìyàn jíyàn gbé àwọn ni aṣòfin pé ẹni bá jẹ́yàn gbé kan pípa ni kàn á pa o irọ́ ni à ń pa o àwọn ni àrán ni wọ́n níṣẹ́ ìwọ̀n náà ránṣẹ́ ọmọ ọlọ́mọ kàn máa ránṣẹ́ nítorí ikú tòde kẹlẹ́sàn adé bẹ́ẹ̀ wọn á kó bọn lọ́mọ rẹ lọ́wọ́ pé kó lọ́ọ́ máa jà àwọn tó bá ṣe Yorùbá nation ẹ lọ́ọ́ máa yìnbọn lù wọ́n kán mọ̀ bá ráàyè gba Yorùbá nation iṣẹ́ wo ni kàn á fẹ́ wọ́ fọ́mọ rẹ ọmọ rẹ kàn á gbébọn lé lọ́wọ́ àwọn ni kàn á tún rán sójà sí pé kó lọ pa lọ́la ìjẹ́jáwọ́ níbẹ̀ ẹ̀yin ọ̀dọ́ kàn ẹ́ ṣiṣẹ́ fún ìjọba tó jẹ́ pé iṣẹ́ ikú ni kàn á rán yín wà lọ pa lágbájá torí ó sọ̀rọ̀ Yorùbá nation wà lọ dalé rẹ̀ rú ojú títì àwọn bá gbogbo yẹn máa kó síta pé ẹ̀yin náà ẹ ṣe kidnapper èrè àwọn ọmọ Ìkẹ́rẹ́ tán ní ohun àwọn Ìkẹ́rẹ́ Èkìtì ara àdó èkìmọ̀ gbogbo ní àkọ́ àkójú wọn síta wọn ni àyíṣe ni ó dé wá débẹ̀ ìṣèjọba ni ó tàn ọ́ jẹ pé bá ti ṣe kidnapper ó mọ̀ yọ mílíọ̀nù àgbà bọ̀tọ̀ tá a bá mú ọ tán gbójú rẹ bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ ó bá tán ó borúkọ àbá rẹ jẹ́ mi àborúkọ àbá mi jẹ́ mi àfọwọ́ òsì jíwe lé mi gbọ́n tó lórí yẹn sọ ó ní mi àbá tara mi kú mi àgbóògùn tẹ̀ra mi àṣàṣe ìdánù ó gbọ́ èèmọ̀ tó mọ orin tí mo kọ bẹ́ẹ̀ mi àbá tara mi kú mi àgbóògùn tẹ̀ra mi àṣàṣe ìdánù àní kí ṣe lọ kàwé ó kà tirẹ̀ lé dáàdi ìgbà kó gbóyún tirẹ̀ á lé ó gbé ka sẹ́nu èèyàn jíjẹ mi àbá tara mi kú mi àgbóògùn tẹ̀ra mi ẹ sọ pé ẹ̀ ní ṣòṣèlú ká bá dé Yorùbá nation àtúnṣe nǹkan kò àjọṣèlú gan kò bí torí pé gbogbo ẹ̀sìn nǹkan afẹ́fẹ́ ṣe ní Yorùbá nation gbogbo rẹ̀ là á lójú láàrí kedere yan kán bá lòyìn lóyìnbó kò ọbẹ̀ ọjọ́ kẹ́nìkan kò máa ṣó Amẹ́ríkà kò mí níbi kẹ̀yìn dùn mí rán àwọn kékeré kan máa ṣeré káàkiri ní fìdí kan sáré lọ sọ́tún sósì ọjọ́ nìkan mọ̀ ìgbàdúrà alákọ̀ọ́kọ́ láyé mi pé èyí ṣe kò máa fẹ́ kàn ọmọ mi rèé o Ọlọ́run
báwọn ṣòókù ọ̀hún káwọn ọmọ mi gan kan tiẹ̀ lọ tẹ́sì ibi ẹ̀rín nìwò ọjọ́ ni mi kọ́kọ́ gbàdúrà láyé mi pé káwọn ọmọ mi lọ sí ìlú òkè òkun bíyà láti ìgbà kìmẹ̀ tí gbàdúrà olúwa káwọn ọmọ mi ó ṣe rere káyé wa ó yí padà kílù iná ó dára ni mi gbàdúrà ṣùgbọ́n ọjọ́ ni mo kúnlẹ̀ síwájú Elédùmarè mo ní olúwa jẹ́ káwọn ọmọ mi gan láìpẹ́ láì jìnnà kí mi àbá ò bá tiẹ̀ lọ òkè òkun kí n jòkó sí ilẹ̀ Yorùbá mi bẹ́ẹ̀ ní àá ṣùgbọ́n olúwa jẹ́ kí Deborah o àti kejì rẹ̀ Daniel kan mú àti Precious kan mú lé òkè òkun pọ̀n lórúkọ Jésù mo gbà á ládùúrà mi wí ní pamọ́pamọ́ bẹ́ẹ̀ ni nígbà tí nǹkan máa rí nǹkan gidi bọ̀ tí ó bá takoko kó tó di pé àwọn máa gbórí sókè bẹ́ẹ̀ ń dàgbà tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ti jáde pé mò ń fẹ́ jẹ́ kọ́mọ mi ó lọ ṣẹlẹ̀ nílé àjèjì èmi àbárẹ̀ mi ṣẹrú kí màá wú ní kọ́mọ mi lọ máa jókòó sínú òtútù kó máa ṣẹrú kó òyìnbó lórúkọ Jésù ọmọ rẹ̀ àṣẹrú o ọ̀nà rẹ̀ á là wà mí rí nǹkan ṣàmì o ayọ̀ gba àbá kí màá títí wáyé lọlé yóò dára kọ́ o ẹ̀rọ àánú gbà o àánú Ọlọ́run á bá yín gbé o ẹ ò ní sọnù ayé ò ní pa ọ lẹ́kún o thank you very much see you tomorrow all of you you are blessed nọ́mbà mi rèé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá o fẹ́ ṣe dátà fún wa tàbí o fẹ́ ràn wá lọ́wọ́ nípa ètò yìí àbí ó ní nǹkan kan tó fẹ́ sọ ó fẹ́ ralẹ̀ ni àbí ó fẹ́ kọ́lé àbí òun kọ́lé lọ ó fi jẹ́ ká lọ bá ẹ wo ibi tán kọ́ dé a máa gbowó mọ́tò lọ́wọ́ ẹ̀ torí àmọ́ yẹn lè máa pé àwọn ò ní fẹ́ fún wa lówó mọ́tò àti ń gbowó mọ́tò a máa gbowó epo à ń gbowó mọ́tò owó epo lọ́wọ́ rẹ o torí àwọn ọmọ tí mo lè rán lọ àbí tèmi náà bá dẹ̀ máa débẹ̀ kò sí ìlú tá a lọ bóyá kó fẹ́ ẹnjìníà kan ó dẹ̀ fẹ́ wo ohun tó ń ṣe ń bẹ̀ rán mi lọ́bẹ̀ màá kúkú sọ fún ẹni tó ń ṣe lórúkọ Jésù ọmọ ọba òun gba bíráìbù nọ́mbà mi rèé 08057455803 admin time ti lọ ọ ṣeun jàre admin ò ní sọnù àti mọ time tá ń kúrò lórí ẹ nọ́mbà mi rèé lẹ́ẹ̀kan sí 08057455803 orúkọ mi ò yí padà èmi ọmọ ọba Abíọ́dún Great Chapel náà ni jíò gbogbo Yorùbá nation yóò dára fún ẹ ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà rẹ Olúwa yóò sọ di ayẹyẹ ṣàmì mẹ́ta àmín 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 lórúkọ Jésù bye bye see you tomorrow love you all bye Yorùbá nation now I stand with Sunday Igboho bye.